nígboro lọ́wọ́lọ́wọ́. Ó pa létí mi o, ó pa létí wọn o. Owó yeyeyeyeyeye, owó yeyeyeyeye. Ó pẹ́ lẹ́yìn àánú ṣe mí, ó tètè dé, ó bá wọn ra. Ó pẹ́ lẹ́yìn àánú ṣe mí, ó tètè dé, ó bá wọn ra. Ọ̀fọ̀rọ̀ yìí dùn yé o, ó dùn mọ́ mi o, yéyé o. Dídí gbẹ̀dùn wa o, dídí gbẹ̀dùn. Ó lọ lórí gàrí o, ó lọ lórí búrẹ́dì, ó lọ lórí kókó o, àgàgà kókó àlàtà o. Gàrí alákàrà gbé wá o, gàrí alákàrà gbé wá. Hush puppy. Ẹni tí wọ́n jẹ́ fún yín náà lọ. Ẹ dúró gan-an náà. Orí mo bó ṣe ń ho bẹ́ẹ̀. Ọjọ́ lọ bẹ́ẹ̀ wọ́n náà tí ó máa nìyẹn ní ìmọ̀ rán. Eléèlé lọ fẹ́ rà. Èlé lọ sọ́dẹ̀ olóore kejì. Ẹgbẹ́jọ́ lẹ fẹ́ àkàrà. Ẹ̀kọ́ wá àkàrà hush puppy lẹ́gbẹ́jọ́ ìwé ẹgbà. Bùsí àkàrà. Bẹ́ẹ̀ ni Kristi ni kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe yín gan gbá lára yín o? Kí ló ṣẹlẹ̀ gangan náà? Ó ga ọ̀rẹ́. Ẹ kú iṣẹ́. Wọ́n lè bá yín ṣe báyìí. Ṣáwọ̀ tá a wà nígbà ṣeré là ń ṣe ń bí ni. Ṣáà jókòó jókòó. Wọ́n jókòó. Ọ̀rẹ́ ó sì lọ. Àkàrà hush puppy rè. Àkàrà bí. Bẹ́ẹ̀ tí wọ́n ti ta. Ọmọ ní wọ́n ń tàkà. Àwọn lọ sí tàkà. puppy. Ṣé òwò ìyá yín ní orí wọn wọ́n ṣe rí? Ẹyin rẹ̀ rà dà. Ẹ bá lọ jàkàrà yẹn. Ẹ fẹ́. 100 naira. Ẹ ṣe o. Mo bá òní. Bá mi tàkàrà 200 jọ. Ó lọ sọ yẹn fún yẹ ilé kó fẹ́ lákàrà 200. Ó ṣẹnu jíyọ̀. Ó ń bá mi tàkà jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́. Lórí kí lórí parakàrà yìí ló wá fẹ́ lákàrà 200. Kò sí wàhálà, àwọn náà là ń bẹ polówó ọjà. Tó o bá rẹ̀ lómi ara olùṣe ọmọ. Ẹ wo ẹgbà yín gan ní mú jù. Ẹni yín mú jù. Wọ́n náà fẹ́ sọ̀rọ̀. Tó fẹ́ jẹ́ mi lóore mi. Ó lọ kẹ́lá 200 lọ́wọ́ lè rà wá. Má bínú. Owó jà ìwọ wa. Má Ṣé ìyẹn bínú. wọn àdìbá máa ṣe fún pàtàkì? Ẹ jàre. Olóṣì ni. Ọ̀rọ̀ tó sọ yẹn náà pọ̀. Ọ̀pẹ́jọ́ sọ̀rọ̀ sí ọmọ àlè nígbà máa ń jà mí lólè. Ó fẹ́ kà. Ó ṣe ọkọ mi, ó ṣe bàbá mi, ó ṣe. Eléèlò? 50 naira. Ok, 50 naira mo ta àkàrà ní orúgbó tóbi tó. Àmọ́ mẹ́ta ni màá fún un. Bá ṣàtìgbélé sọ fún mọ́mí pákàrà sí wa ni. Ó gbọ́. Ó ṣe. Agídí ẹjọ́. Sọ́mà tó dé síta máa ṣe bí ìwé ni. Ọ̀tá ẹ̀. Kàrímọ́. Àkó àná. Kí ètò ìjẹ̀sùn tó ń bẹ ibi ìwèrè báyìí. Wo mi ò gbọdọ̀ máa sùn bẹ́ẹ̀ ó rẹ̀ mí gan ṣé wọ́n mọ̀ pé iṣẹ́ tá a ṣe ní sọ̀ lánàá yẹn ó ti pọ̀ jù ni àti pé àwọn èéfín tá ó ń jáde ń di àkàrà yẹn ó ti di gbogbo mú mi ẹnu ni mo fi ń mí sìn. Pẹ̀lẹ́. Wo pẹ̀lẹ́ ọmọ alájẹ ó mọ nǹkan tó ṣẹlẹ̀ àwọn ọ̀rọ̀ kan wà tí mo ní tí n bá jí màá bá ẹ sọ kò dáa kẹ́nu ẹ dàbí blade kò dáa báwo la àwọn kọ́sọ́mà máa wá bá wa rajà tí wàá máa gé wọn wàá bá fa bẹ́ẹ̀rẹ́ wọn ó ti máa ń sọ̀rọ̀ sí wọn jù. Ó mọ̀ pé olórí burúkú ni àwọn kọ́sọ́mà yẹn èmi ló bá ya wèrè báyẹn ó máa yẹyẹ mi nìyí yẹn fi wèrè pọ́ọ̀tì ẹ̀ṣọ́ mi mo kéré. àwọn olóyìnbó ti sọ pé customer are always right bó tilẹ̀ jẹ́ pé àwọn míì left inú wọn ẹ̀bọ̀ tí èèyàn gbọ́dọ̀ máa mọ ìwọ̀ntúnwọ̀nsì ojú ọ̀nà sáà. wọn ò ní choice wọn máa bá mi rà wọn máa rà wọn ò ní choice jàre. kò sí wàhálà náà ọmọ alájẹ tiẹ̀ ní wọ́n náà wọ́n á wá ṣáàdì kò pè mí lánàá gbàtà ṣetán ó ní kí n ká lọ lé ká tún jọ lọ sùn inú mi ti dùn mo rò pé màá rí nǹkan tọ́lá mo rò pé màá mẹ́nu ẹ̀ ìgbà tá a dé tán mo ju ọwọ́ right ó gbá yẹn dànù mo wò pé ok àwọn tó bá ní small stash ọ̀ngbà mi ò kí n láìkí ọwọ́ right mo na left wa ó tún gbá yẹn náà dànù kí ló dé àǹjarun pálọ̀ ẹ̀ ń ta mí dànù kó dáa kó yẹ kó máa lọ bẹ́ẹ̀. ọ̀pá ọ̀tún yìí sí mi mo gbá pẹ̀lú ẹ̀ kó máa lọ báyìí ok tó ó mọ nǹkan tí ẹ kò ṣe náà tó bá ti ṣètò ẹ̀
tó bá ti jábá sí ni èmi náà rẹ̀ ṣe. kò dáa wá tiẹ̀ sì wo ṣe fún mi ó ti pẹ́ ta ti wà lẹ́nu ọ̀rọ̀ yìí. ó mọ ẹ̀tọ́ tó yẹ kó ṣe tó bá ti ṣe. ṣe ẹ̀tọ́ yẹn náà ṣáà ní ká sì dúró. ẹ̀tọ́ ni. ó mọ̀ pé kéèyàn tó lè ra nǹkan lọ́jà wàá jẹ testing téèyàn bá dọ́dọ̀ ní suya bá ní testing ní àgé fún ẹ wàá mọ bó ṣe rí lẹ́nu. irọ́ mi ìṣerú tèmi bẹ́ẹ̀. ìwọ kì í ṣe gàrí tán wọ́n jẹ àbí. tó bá ti rẹ́dì lọ́ṣẹ̀tọ̀. búrẹ́dì ni wọ́n téèyàn bá máa rà ẹ́ kò lè já láìlọ́ nǹkan tó sanwó. bẹ́ẹ̀ni tó fowó tó tọrọ àbí o fẹ́ jarunpa. èwo nu wọn. owó tó ní kí n fún àbò fẹ́ jarunpa. jẹ́ ń gbowó. irọ́ jarunpa. jẹ́ ń gbowó jẹ́ ń gbowó farunpalẹ̀. jarunpa. farunpalẹ̀ ó kàn jẹ́ pé n tó máa padà ṣẹlẹ̀ o ò ní láìkẹ́. kí ni jàre. mi ní láìkẹ́ kí n máa ṣìtàn ìyàwó tí mo fẹ́ fẹ́ kódà téèyàn bá ṣìtàn ẹ̀yin obìnrin ẹ máa rojọ́ kiri ni ẹ̀yin dẹ̀ ìwọ ló ń fìyà jẹ mí bóyá kí n kúkú wọ́ ọ̀rẹ́kùnrin kan kájọ máa rìn kiri kí n fi yẹn ṣe gay friend. ó dà bẹ́ẹ̀ Bobrisky àmà fẹ́. Bobrisky kọ og dangerous ni àbí wèrè ni ẹ ní. ìyàwó. kò wo ibikíbi tí yẹn bá wà kó máa ṣòṣe ẹ kiri o kò sí ètò kẹmi o. ìyàwó Bobrisky. ọ̀rẹ́ rìn àbò òkè wọn bẹ́ẹ̀ mi mọ. àwọn African. bá a mú. èló ló pè. 5,000 ni àmọ́ wà fún mi ní 2,500 kí n tún ra ìdú mi tí mo pé ìdú àná yẹn ò dáa kó gbogbo ẹ̀wà ṣó mọ̀ ṣírò kó owó wá jáde. yọ owó yẹn bẹ̀ jẹ́ kí ni màá kà í tó kù. so tí má máa fi rapò ẹ̀wà máa ra òróró ìwọ ṣáà máa lọ sí sọ́ọ̀dẹ̀ mi gbà ṣéǹjì tó lè kú bẹ́ẹ̀ náà ni. so nísìn jẹ́ tètè máa lọ́lé torí Saheed tí mo fi lẹ́ẹ̀lẹ́ ọbẹ̀ tí mo dẹ̀ fi lẹ́ẹ̀lẹ́ tí ò bá tí kò jẹ tán ìyẹn á ti bàjẹ́. ṣáà máa pẹ̀ kó tó lọ báyàwó ẹ̀. kí ni ìwé lẹ́nu. gbẹ́nu lọ́jọ́. wúwá bí mi gba gbogbo nǹkan jẹ́ ń gba ilé. ìwọ àtàwọn òwò máa lọ bí ẹ ṣẹlẹ̀. o mọ nǹkan kan ò tiẹ̀ wà Romania rárá ó ga jù ohun tá a máa ṣe é sìn ọmọ alájẹ àkàrà tó kí ọ ọ̀ṣpọ̀ àkàrà. kárí alákàrà gèdè o kárí alákàrà gèdè ó gbóná ojú ni lẹ́nu fẹ́lifẹ́li òkòkò kárí alákàrà gèdè. kíni. tó bá ń gbọ́ jígìrì ṣùgbọ́n mi. ṣùgbọ́n mi wò lè pè kúrò jàre. bébì mo mí ìsìn ẹ lọ. o mí ìsìn ni ó dé dá mi dúró sí ìbàyí látara wọn yẹn dẹ́n kọjá wọ́n ń wò mí látara mi báyìí. má bínú sórí nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé owó tó béèrè yẹn náà ló jẹ́ kí n pẹ́ ọmọ kárí yẹn ti fẹ́ máa jájú orí ẹ̀ lọ́sìn kò gbé àpò owó ẹ̀ yẹn sílẹ̀ ṣe ló sọ yẹn mọ́kùn bí world championship belt kò yé mi mọ́. ṣé tí wàá mú wá báyìí. mo ti kó wá. Fatai. Ọlọ́run ò ní jó pa mí Ọlọ́run mo kó ẹ̀jẹ̀ gan o. Fatai ó ṣe mi. Kí ni mo ṣe. Fatai ní ìwọ òun fẹ́ bọ́sẹ̀. Bọ́sẹ̀. Ta ló ń jẹ́ bọ́sẹ̀. Ta ni bọ́sẹ̀ náà. ṣó ń fi mi ṣeré ni. Ta ni bọ́sẹ̀ mi láìkí tó ń sọ yìí náà kí ló ń ṣẹlẹ̀. Bọ́sẹ̀ ọ̀rẹ́ mi. Èmi fẹ́ bọ́sẹ̀ wàhálà ọmọ ẹ̀yin òyìnbó nìyẹn kálọ́mọ Nàìjíríà ló máa understand nǹkan tí mo sọ yóò rẹ́yìn òyìnbó yìí. understand kí ni sọ́kọ́ lẹ́yìn kárí àtẹ̀mí kò sẹ́ni tó ń fẹ́. gbogbo nǹkan tí mo ń fẹ́ láyé mi ni pé tí n bá ti lóyìnbó kan o tí mo lọ́mọ Nàìjíríà kan amókè ìwọ bó ṣe dẹ̀ ìwà ẹ̀ lọ́kàn tèmi o mi mẹ́lò mi o ọkàn tèmi òyìnbó ni ẹ you are a British citizen kárí dẹ̀rẹ̀ ọmọ Nàìjíríà ni ẹ̀yin méjèèjì join together ó ti tó mi àkàndẹ̀ gbọ́dọ̀ jẹ́ kí kárí mọ tó ń lọ ni mi ò láìkẹ́ o pé sọ̀rọ̀ ẹ inú ti bí mo dẹ̀ lè máa lọ. kó wá kó máa lọ. kémi kó fún ẹ kí n tó bínú lọ. máa bínú ya owó lójú ẹ̀ máa dẹ̀ máa lọ. wàá fọwọ́ lè yá. ṣé n ya pépà fún ẹ kí ló jẹ́. ìdè dúbí gèzìgèzì. ọmọ yìí ó mọṣẹ́ yẹn ó mẹ́nu ẹ̀ bàjẹ́ bọ́. ṣó tún kà ní ṣe mímu mi ní gbogbo ẹ̀. nǹka ATM machine ẹ̀ tẹ̀ iye tẹ́ ẹ fẹ́ àkà jáde. earring tó ló fẹ́ fi lè ra ó dàpọ̀ sọ̀rọ̀ G-string. àwọn pátá ológun ni tó máa ń fà sẹ́gbìn òde pátá kówó sí kí ra yẹ́lò àti pọ́pù. má ra yẹ́lò ó ti máa lẹ̀ mọ́ kọ́lù ẹ̀ jù ra black máa yọ lára ẹ̀ manage this for the weekend. kémi náà fi lè ṣe àpò o get. o ní fún mi lówó ọ̀kadà. yọnu ẹ̀ ó
ẹ̀yà. pátá mo ti lọ. àmọ́ lọ olórí burúkú lọ́wọ́ yìí. ó mọ ignition mi wá start mọ́tò mi. ayé mi. bí o ti ẹ̀bù náà kí lẹ́ sọ báwo ni jàre. ọkọ mi. kùṣẹ́ wọ́n ti ń lọ ẹ̀wà yẹn wọ́n ní kí n padà wá gbé èrò pọ̀ ń bẹ̀ náà ni. o ṣe bébì mi. ó pẹ́ wá lónìí. èyí ajá wà. ajá wà o. ajá wà. my customer. kárí. my customer. tàbátọ́ sí mi nímú. kárí alákàrà. ó ta gẹ̀gẹ̀ sí mi lọ́rùn. kárí alákàrà. ẹ wá wò ó. kárí alákàrà. ẹ jẹ́ bá mi mákàrà. kò tí ì délẹ̀. ẹ̀dá alákàrà. àkàrà ò tí ì délẹ̀. bẹ́ẹ̀ni. kí wàá lọ orin jẹ́ nǹkan fún mi ẹ̀kan kan ní gbèrè fún mi. ẹ má bínú kọ́sọ́mà. ẹ má bínú kọ́sọ́mà mi. kọ́sọ́mà dáadáa ni. kọ́sọ́mà dáadáa ni. wọ́n ti ń kọrin fún yín. kọ́sọ́mà dáadáa ni. kò ṣe ń jà kàrà. ó ń jẹ síkì. kọ́sọ́mà dáadáa ni. kọ́sọ́mà dáadáa ni. pòkì. eré tí wọ́n máa ṣàjọ oríkèrí ṣeré. ẹjọ́ kí tí eléyìí. bá a ṣe ń kíra wa ni kó má bàa lọ ni. very okay boy. bọ́dà kan dẹ̀ bọ̀dá yín wo ló ń kọ́ ǹdẹ̀. ẹ bá mi rà kàrà mi gbóná dẹ̀ fresh. ó gbó ó fẹ́ ṣé ẹ̀kọ́ lánú sọ̀rọ̀ gbàgà ẹ ní ojú òun no dey look face èmi lẹ́kọ̀ọ́ pé ẹni àwọn ọba yẹn ẹ̀kọ́ lánú bàbá kan dẹ̀ anyway ṣé èmi tí mi lọ sọ́dọ̀ wọn tí mi lọ bá àwọn alálùbáríkà sójú dùn mí ni abẹ́kọ̀ ojú mi fọ́ ni malaye yẹn má bàbá mi sọ fún ọkọ̀ ìmáyẹn mọ́ ẹ̀rí bẹ́ẹ̀ ṣe rí ẹ ti jàkàrà kan fúnra yín bẹ́ẹ̀ kẹ́ ẹ jàkàrà yín sójú wọ́n bí. àti sùrà. ẹ máa ń kọjá yìí ẹ máa ń kọjá yìí. ó ń ṣẹ́jú sí kọ́sítọ́mà mọ ibi tó ń lò. àbí náà fi ṣe àkàrà yìí ó fi ràn wá ní. kí ló dé tẹ̀ tó ẹ lè fi àyà. kí ló dé tẹ̀ ṣadvat. kò yé mi ẹ lè fàyà gbàkàrà wa kò possible. bébì mi. yes baby. èmi fẹ́ lọ gbé ẹ̀wà. ok má pẹ̀lẹ́ gbé ẹ̀wà. ọlọ́run ọkọ mi. ajá balẹ̀ àkàrà tó sọ ní kò. o bébì. ìwọ náà mo ṣì ń wò ó ó ní kí n sóúnjẹ lẹ́ẹ̀dẹ̀ mo dẹ̀ ti sóúnjẹ òde wálé wá jẹun látàárọ̀. àbí mi ti ń bọ̀ ni mi wò pé tí bá tún máa wálé kí wàá jẹun yẹn tún lè jẹ long thing so yẹ mo kàn yọjọ kárí ni ọmọ bó bá lẹ̀ bẹ́ẹ̀ ni àkàrà kárí mo kàn ní kí n ra àkàrà ń tèmi ni o. ó lọ ra àkàrà ìwọ kọ́ ló ní kí n sóúnjẹ lẹ́ẹ̀lédè ẹ̀ ni. máa wọ ẹ mo máa jẹ yẹn later things ni o lè fi yẹn sọ́wọ́ alẹ́. ẹ kò bú jẹ́ ká jọ jàkàrà. ọlọ́jà àkàrà ẹ̀. ó lè máa dájà kàrà ìwọ nìkan àkàrà. ayé kàrà ti bàjẹ́ ń bí àkàrà dídín. kí ló dé tó wá ń ṣípì fọmọ lọ́mọ. ojoojúmọ́ ẹnu rò. àkàrà ìdùn. òbí o ti já sí mi máa ń sọ fún ẹ pé kò já sákàrà àkàrà yóò já tó ti rí nísìnyí o ti rí bóyá wà pa tó succulent tó jẹ́ make sense gan. èmi ò já sákàrà kàrí obìnrin kó máa ṣépè ní ó ṣe máa ní kí n já sákàrà kàrí. àbí mi máa tún sínú mi. ìwọ nìkan ló dálé ayé fún kó máa jà. lórí bóyá máa ṣàkàrà kàrí ní next time tó bá ti mú wa centralize ẹ̀ rà á kún pọ̀ rà á pa wèrè bí ọ̀yọ́ tó gbé pọ̀ ní pápá wèrè lè kàrí. abájọ tún àkàrà kàrí ni lójoojúmọ́. nígbà máa ń sọ fún ẹ nìyẹn. tọ́mọ ẹni bá da ẹ jẹ́ ká pọ́nlé apá kàrí kọjá bẹ́ẹ̀ ó súpà. kí ló tó ń pa búrẹ́dì dàbí pẹ́ ní jáde tẹ́lẹ̀. tó bá yá ń sìn ẹ máa ní sídìí tù ti dé o èmi ti sóúnjẹ lẹ o lóòótọ́ àkàrà yìí fine ṣùgbọ́n oúnjẹ tèmi kò gbọ́dọ̀ waste o tó bá fẹ́ wàhálà. ojú òru máa jẹ bọ̀ létà tì nìyẹn. àkàrà tó ti mú ti tó mẹ́rin ní ìsinyìí o. ìjẹ́ náà ló ra àkàrà wálé. mẹ́rin ló ti mú ní ìsinyìí o. ọkọ mi ẹ máa àkàrà ẹ máa àkàrà ní búrẹ́dì ló ń bíbí inú gé yẹn bí bàtẹ níjà ti tẹ́lẹ̀. o ò lè pa mí sáyé wo ò lè má jàkàrà kémi náà máa jàkàrà. bébì ó dùn mọ́ ẹyẹ nù ọ́. Fatai. Said. dúró sọ fún mi kí ló máa ń ṣe gangan náà kí ni problem ẹ tí o ní nínú life ẹ. ibo ni wọ́n jí lọ. fẹ́mi jí lọ ìwọ ọ̀kadà rí ìwúrà pẹ̀ mí. o ṣáà lọ gym. báwo ló ṣe wọ̀.
ẹlẹ́jì èrè bí abẹ́ tí o ní ẹ ṣáà wá sí spark. lọ́rùn yàn ni o. òsì wèrè. iṣó ń lọ. mo ń lọ bìṣẹ́. oró kò ní dá wọn lé kó o ó padà gbọ́dọ̀ mi síṣẹ́ ó máa sùmẹ̀tì pé lórí burúkú ni o. lémi mo jọ ẹni lọ kó sìmẹ́ntì. mo kú mo fọ́ o ó lè já mi tán bo ní ọ́fíìsì olè o. ọ̀dọ̀ kárí. ọ̀rẹ́ o ti ní problem gidi gan ni o rẹ mi sọ fún ẹ o. ibi téèyàn bá ti ń jẹ tó ti ń mu tó ti ń rówó wọṣọ sára ibi ẹ̀ ọ́fíìsì ni. kò burú torí pé àwa náà ń jẹ́ mẹ́. ó ń bù lágan. ọ́fíìsì ni tó bá jà ti ń bọ̀ owó yìí náà ni o mo ní ìdíwọ́ gan bá ní. níwọ. gan àjọṣọwọ́ ò ní bàjẹ́ o. Saheed ó yẹ kó rántí orin yìí o iṣẹ́ lóògùn iṣẹ́ múra sí iṣẹ́ rẹ iṣẹ́ la fi ń jẹ́ ní gíga ìyá rẹ lè lówó lọ́wọ́ tí a bá rẹ mú kíní kan kíní kan. àti lè lówó lọ́wọ́ kí kárí kó lẹ́sìn lẹ́kàn tó bá lọ gbójúlé mi ò tẹ́tàn ni mo sọ fún ẹ yẹn o ti tẹ́ nìyẹn o. but very important tó wà important jù àkàrà àwárí yẹn ọ̀fọ̀ ọ̀rọ̀ ni o kí ọ̀rẹ́ mọ búrẹ́dì báyìí àwárí yẹn wà á lọrí wà á bọ̀rẹ̀ akọpọ̀ méjì kò ní bẹ́ẹ̀ dé. wèrè máa lọ rẹ́ mi olórí búkú lọ rẹ́ mi yìí o ọ̀dọ́ kárí ló gbé lọ́fíìsì àwa náà yẹn bẹ́ẹ̀ àdìbẹ́ wọn bu ẹ̀ no problem. gbẹ́ngbẹ́dùgbẹ́dùgbẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ gbẹ́ngbẹ́dùgbẹ́dùgbẹ́ ọmọ nàìjíríà yé máa gbọ́ gbà kó jẹ́ wọ́n ti gba pẹ̀náìpù lọ tó rí látàárọ̀. ní ọmọ ti fọ gbogbo ẹ̀tàn gbogbo ibi tó wọ́n fún yẹn pátá ni mo ti clean so mo kàn mọ́ nù ní ó ti rẹ́dì. be fast kó dẹ̀ fún mi káàkì. káàkì. káàkì ó wà lọ́wọ́ ó wà ẹ fún mi káàkì ẹ fún mi. kò sí káàkì lọ́wọ́ mi àbí. kí ló ń gbé kó sí káàkì lọ́wọ́ yìí. kò sí lọ́wọ́ mi. ìwọ kọ́ ni mo fún ní káàkì ni pé kó lọ clean ká. àbí ọwọ́ Bádérù. kí ni reason tó ṣe máa fún Bádérù ní káàkì. mo rò pé ní pé kó bá yín ní ti ẹ mọ. Bádérù. náà káàkì mi dà. ẹkún kí lẹ wí. káàkì mi dà. kọ́kọ́rọ́ ẹ ṣe bọ́wọ́ rẹ ló wà. ọwọ́ ta ni ṣé mo. èmi ò súnmọ́ kọ́ mẹ̀dámú èmi ò ń súnmọ́ kọ́ ẹ dákun torí Ọlọ́run. ó máa dáhùn. ibo lọ fọkọ̀ sí lọ fi kọ́kọ́rọ́ ọkọ̀ sí lórí ibú bí o ti mọ láwọn pọ̀ bí ẹni ń ṣe kí ní ibo kọ́kọ́rọ́ ọkọ̀ yìí gan wà báyìí. ẹ wá káàkì fún mi jàre irú àwọn adánidúró dún ní gbèsè wo lélẹ́yìí báyìí. idiot mà lélẹ́yìí kẹ́ oh my goodness. káàkì ni mo ní kó fún mi mo ti late káàkì ni mo ní kó mú jáde fún mi. bọ́ ìwọ kí mọ́tò dà. kọ́kọ́rọ́ káàkiri wọ́n fún mi kọ́kọ́rọ́ káàkiri mi ò tẹ ọkọ tí mi mo fi kọ́kọ́rọ́ káàkiri sí. ṣe wá ń ṣe bí dèdè ṣe bá sọ fọ́gà gbé ibo kan sórí ẹ̀ bùkún ọ̀gá right. ibo o tiẹ̀ láì dí àbí tó fi sí rárá ni. sọ́ọ̀sì méjì o mọ bí tí kọ́kọ́rọ́ mọ́tò wà báyìí. mi ti ẹ̀ wá mo bóyá mo kán mú mi ní ọ̀gá. mo máa ti gbé irú àwọn idiot wo ni mo kó jọ kò sí kí ìyàwó mi. wọ́n kọ́ o dẹ̀ rí kí wọ́n ní kọ́kọ́ wọn tó fi kí ẹ̀ sí. Bọ́bọ́ yìí mo fún ní káàkiri náà. Ayé wà ọ́. Àwọn olè máa Ayé wà ọ́. You know what? You know what, darling? I have to run. All right, sweet. Màá lọ gbé Uber. Take care of you. Take care. Take care of you. Ẹ má bínú madam. Ẹ má bínú. ẹ pẹ̀lẹ́ mọ́dàmú. Ṣé Uber? dòrò ibo ni wọn náà fi kọ́kọ́rọ́ ọkọ̀ sí. Ọ̀gá. ẹ dákun ẹ bínú olúwa mi bí ó ti mọ láwọn pọ̀ bí ẹni tí ń jẹ̀gbín nù. Ọ̀gá abẹ́rẹ́ wọ́n ní ọwá kí ẹ̀rẹ́ tó kọlà lóhun tó kọlà lẹ́jẹ́. bẹ́ẹ̀ni òsì lọ olùsí oníkúrò gbọ̀ngàn. Kú ẹ̀ ṣó yẹ kí wọ́n máa fọwọ́ tí mi. ta ló yẹ kó sọ̀rọ̀. what's the come? kí ni kan. Kọ́kọ́ wà lọ́wọ́ mi. Kọ́kọ́ rè. ọtọ́jú rẹ̀ ni. Èmi mo tọ́jú kọ́kọ́ káàkiri. Wàhálà madam ti pọ̀jù, iṣẹ́ ti báyé madam jẹ́. ọ̀gá lè gbọ́. Iṣẹ́ ti báyé madam jẹ́ kọ́ tiẹ̀ dúró lé ọkọ wọn kọ́ tọ́jú ọkọ wọn madam kọ́ máa ṣiṣẹ́ iṣẹ́ ti báyé wọn jẹ́ òkúùsù ni wọ́n iṣẹ́ ṣá.
òkúùsù ni yàláyà rẹ̀ ṣé ọ̀gá kan ní fún ọ lówó tó lọ tọ́jú kọ́kọ́rọ́ rẹ̀ kí ló kàn ẹ́ ṣé bóúnjẹ tí wọn ò fẹ́ mi ni ló ń dè mí láàmú. sọ ọmọ tó ń dùn mí mi ò mọ̀ pé màdà tún lè gbé wúbà á màdà ń já wẹ̀ ní ṣáá. ẹ̀rọ náà nígbà tán ní ń gbé wúbà kí ni wúbà. náà iṣu ewùrà ni. iṣu ewùrà wọn lọ rà wá nù. bá ń ṣẹ̀jẹ̀ olórí burúkú. kí ló ń ṣe nílé gan-an. ẹ káàárọ̀. bó ni. kí ló ṣẹlẹ̀. mẹ́wàá ti ṣẹlẹ̀ o. kí ló dé. àjálù burúkú ni nǹkan tó ṣẹlẹ̀ ò dára àti rárá. ó dé mi kì í múra báyìí ló ṣe mí torí ọ̀rẹ́ mi ni o mẹ́wàá ṣe mí ni o bàtà yìí ni o bàtà yìí ni o tó ìwé tí máa ń múra báyìí ni máa ń lọ jí. irọ́ ni o mi ò lè lọ jí mo police station mo wọ lọ o. kí ló ṣẹlẹ̀ ta ló wà police station. bàtà yìí wà police station báyìí o. kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ wọn ta ni. ṣé o fẹ́ gbọ́ mẹ́wàá ti ṣe ọ̀rẹ́ mi o kí ló ṣe. nǹkan burúkú ló ṣe o tó bá rí bá wà á káànú ẹ o wà á káànú ẹ gidi ni o wà á káànú ẹ bóyá ojú ẹ ṣe rí ni wọn kò yóò bá mi rẹ dàgbà ni ojú ẹ jà tó yìí ni o mo rí wọn sì mọ mo ní kí ló ṣe agbọ́npa ẹ ni mẹ́wàá ti ṣe mo wà lẹ́ni mo rò pé fóònù mi rìngì ni tí máa ní kí n wojú aago mi báyìí station cell mi ò gbọ́ rí àṣẹ ní sẹ́ẹ̀lì ló ti pè mí inú sẹ́ẹ̀lì ti pè mí ní o tó gbé mi dé nínú yẹn o ọ̀rọ̀ lórí burúkú yẹn béèrè owó ni o mi ò rí ibi tó bàtí ń béèrè owó o bó lè bá wọn fà á mo bá wọn wọ mo bá wọn pò láwọn afẹ́fẹ́ mi náà mọ̀ ní máa lọ owó ni o. òkè bí èlò ni. òótọ́ mẹ́rin lọ́wọ́ wa 10,000 ni o. kò lè sún kankan lọ owó tó wà nílẹ̀ mo ti fi rè lò tá máa fi dáná àkàrà rọlẹ̀. òkè jẹ́ kí n lo wọnú ilé náà kí n bè nǹkan tó bá wà bọ̀ ṣé wọn ẹ̀ lè ná ni. iye tó bá rí yọ kó wa o 10,000 lọ béèrè o tó bá rí kò wọ́n náà kó kó wa o. ọ̀rẹ́ yá gbà yọ nǹkan ò ní ṣe é olórí burúkú musamba mo pẹ́ títí kò gbé fóònù kó lè fowó sọ̀wọ́. ọmọ yìí gọ. o ti dé. gbogbo nǹkan tó wà nílé rẹ̀. ìgbè wọlé lẹ́yìn kí ló kọ́ bọ́ọ̀sì tàbí ìfẹ́jọ́ yìí. nǹkan tó wà nílẹ̀ nìyí. eléyìí. èjì ìdẹ́jẹ́ ká jíjọ lọ. àdíjú òkú orin má lọ bọ́ọ̀bù ọlọ́pàá obìnrin náà wà á tẹ̀ wọ́n lé o obìnrin ni wọ́n ń wá o ṣèlú tó rí nílẹ̀ fún wọn náà rè ẹ̀kọ́ ti ṣe wá no problem kẹ́kẹ́ mi má lọ. ẹ bá mi gbọ́kọ̀ mi wá. àbí ọmọ wọlé ó bọ̀ ó máa tẹ̀lé mi wá. ìjọba bá mi fílẹ̀ pé láti mú sẹ́ẹ̀lì ṣé ìwọ̀n pé láti mú sẹ́ẹ̀lì. ọlọ́run ò kàn ní understand mi ni sórí tá a bá fi irun dúdú tá a bá fi ṣiṣẹ́ ń sìn tó wàá fi dọjọ́ alẹ́ wàhálà àní ní problem táwa náà ti nílé tiwa tàbí ọmọ tiwa sẹ́bi odò kan ti ń lọ bá ṣe lérò tó ti ń yọ̀dà kàrà lọ́wọ́ wa láti London láti America tàti láwọn káàbù wa tó máa ń bá wa lọ deliver kàrà ta ní márúwá ta lọ́kadà inú gbogbo máa dùn. mo kárí sórí ọ̀rọ̀ tó sọ yìí níbi tó sọ dé tó fi parọ́ ó yẹ ká brand ara wa lóòótọ́ wo especially woru bọ̀bọ̀ tó wá ní àná yẹn tó ọ̀rẹ́ ẹ̀ mú wa tán ló ṣẹ̀ṣẹ̀ dé láti ìlú òyìnbó yẹn. mo dẹ̀ ti fẹ́ bulánà ó dẹ̀ dé òun fẹ́ rẹ́ kàrà ó dẹ̀ ń ṣe òun mọ̀ ó ń ṣe bí òun ló dá mi lókòwò. òun ló mówó ilé. èyí lówó ìmọ̀jẹ́ báyìí. tá a bá ṣe a fẹ́ tó 40,000. 40,000 àkẹ́yìn ló rà. fẹ́ ra jàkàrà 200 naira lọ ni. á jèrè. bó ṣe jẹ́ báyìí ló ń fọwọ́ ra rí lónìí. jẹ́ ń tọ́jú ẹ̀. o lè mọyì owó yìí kò dẹ̀ ní da kọ́lọ́pàá arrest ẹ̀ tán bá rí pẹ̀lú ẹ̀ wọ́n á ní kí ló ń fi dọ́là ṣe níwọ̀ tó ń takàrà. jẹ́ kó wà lọ́wọ́ ń bẹ̀. bó ṣe wá wà yẹn tá a bá wo London sí bíbá ẹ̀ kò ní ju 6 hours lọ ó yẹ ká máa páàkì àkàrà fáwọn ará London a máa gbé lọ airport wọ́n bá wa máa deliver ẹ̀ fún wọn lọ́hùn. èèyàn kan introduce èèyàn kan sí mi ó sọ pé ènìyàn fẹ́ máa order àkàrà wa láti Ghana. ọ̀rọ̀ kan tó wá important mo fẹ́ báyìí sọ ó dẹ́ important lórí àwọn ọ̀rẹ́ ẹ̀ yẹn ni. kí ló ṣe kí ló dà yín pọ̀. àwọn ọmọ yẹn ń ṣe ọmọ gidi o tó bá rí bọ́yìn máa ń ṣe sáwọn kọ́sítọ́mà wa kódà ìkànnù wọn lánàá torí kọ́sítọ́mà wa tó ń wa dánfó yẹn bí mo ṣe rí wọn nìyẹn nínú dánfó nìyẹn ń gun mọ́bẹ̀ kó bá ní dánfó bẹ̀rẹ̀ sí lóòkè. Fatai mo láìkì wọn òun parọ́ òun kú kọ̀rọ̀ yìí ni. ṣé o mọ̀ nǹkan tó ń jalè. wọn ò lè jí wa lówó mo trust wọn die. èyí tó funfun tójú ẹ̀ máa ń sá kiri yẹn wà jalè. torí pé òun láìkì wọn ló ṣe ń kú kọ̀rọ̀ tó bá jáde lọ deliver kàrà fáwọn èèyàn sí àwọn ló máa ń dúró tì mí. mo rí tó ń tọ́jú owó bọ̀ mi ìfẹ́ sọ fún ẹ kó má dìjà láàrin yín
wọn ò lè jí wa lówó mo trust wọn die. ní ìsìn tó ti sọ pé o ò bìlífù yẹn wọ́n tẹ́ máa ṣe ni pé máa yí táyà wá síbi ìsọ wa ọjọ́ tá a bá ti mú tó ti yọ owó báyìí máa kọ́ gíráàbù ẹ̀ ibẹ̀ la máa súnmọ́ o. irọ́ ni wọn ò lè jówó mi. a máa sún ni o. ọ̀gá ọ̀rẹ́ mi inú mi máa dùn fún ẹ o àdúrà ẹ̀ ń gbà o lórí àkàrà inú náà mo envy ẹ̀ gan ni o. ìyẹn nìkan kọ́ Ọlọ́run ti fàlùbáríkà sọ̀rọ̀ ẹ̀ bó ṣe wà yìí àkàrà ló ń tà tó mèkè owó èmi tí ẹ rò pé bóyá àwọn tó ń wọ súùtù tó ń ṣiṣẹ́ alákọ̀wé nìkan ló máa ń mèkè owó lórí nǹkan tó bá ń ṣe tó bá di alẹ́ báyìí bàtẹ́ àwa akúrá máa kawó Ọlọ́run ti fàlùbáríkà sọ̀rọ̀ ẹ̀ ọ̀rẹ́ mi. ṣé mo gbé iṣẹ́ tí ìyá mi ṣe ni ìyá mi ta ìyá mi ta. Ó nífẹ̀ẹ́ mi gan bó ṣe wà. Ó pé ń tọ́jú ẹ gan. Ẹ wò ó kí la fẹ́ bọ́ lọ́hùn pa nítorí Ọlọ́run bá ti fi síyàn gbá kéèyàn máa yán ni ẹ pẹ̀lẹ́ ẹ wò ó ẹ jẹ́ kí n advice yín níbi tá a bá dé yìí ẹ ti rojọ́ látàárọ̀ ó ti tó táìmù tá a wà àwọn kọ́sítọ́mà ò ní pẹ́ dé a ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ jọ̀ọ́ ẹ lè ṣe movement. Àwọn wá assist mi ni táwọn èèyàn bá ti make all dance wọ́n ló máa lọ. Òkè mo gbà ìyàwó mi ti support yín mo dẹ̀ ti fi yín lẹ̀ ṣùgbọ́n lórí n tá à ń ṣe èmi àti ẹ ti sọ̀rọ̀ nítubí ìnùbí láàrin ara wa a ní láti brand iṣẹ́ wa ṣe rí àkàrà tẹ́ ń wo yẹn ó lè gbéyàn débi gíga bẹ́ẹ̀ wá ṣe tòró jọ yìí ò dáa ẹ ti bà branding jẹ́. Èmi ò mọ owó tó ń wọ̀rọ̀ bó ti wé mi mo ṣe ra Caribbean skirt mi ni ẹ ṣe wá máa bú mi irú kí nìyẹn. Kọ́lọ́ 2 ẹ̀yin sì wà òkè díẹ̀ Caribbean yẹn lè máa gbé skẹ́ẹ̀tì yẹn lọ níbí yìí ẹ máa túnra mú ẹ wo slippers lẹ́sẹ̀ wọn. Ìwú tí ẹ ní àdàdàdà gan ṣé ká wọ súùtù wà dín àkàrà ni. ó lè kókú tàbá wa báwọn sọ̀rọ̀. má sọ̀rọ̀ sí wọn báyọ̀ ọ̀rẹ́ mi ni wọn mi láìkẹ́ jàre. ẹ sì jẹ lọ ẹ lògùn wálé ni. Hello bọ́dà kan dẹ̀ ẹ káàsán. ok ẹ fẹ́ ra kàrà ilé lò. ok má bá yín tọ́jú ẹ̀. ok ẹ ṣé gan my customer ẹ ṣé bọ́dà kan dẹ̀ mi. ó tún pè é ó tún ọ̀dà àkàrà. ó ti ọ̀dà àkàrà. sẹ́rí tí ọkọ àti ìyàwó bá tiẹ̀ ti wà tó ti nífẹ̀ẹ́ ara wọn ọjà wọn máa ta wàràwàrà ẹ̀wọ̀n kò sí wa ṣe ọ̀rẹ́ mi ẹ bọ́ wọn ló tẹ̀lé Ọlọ́run ṣe pé ẹ ti fẹ́ bá wa ṣiṣẹ́ ó yá ẹ dìde ẹ wá bẹ̀rẹ̀ sí dáná sádò. ẹ wò ní pọ̀ èmi mọ̀ ọ̀rẹ́ mi ọmọ inú lẹ́tà. tó bá lọ ikú apá ẹ ẹlẹ́yìn máa bá wa ṣiṣẹ́ ni ó yẹ bọ́ bí ẹjọ́ lẹ wá ẹ lọ kéèdù ẹ lọ kéèdù ìwọ wá lọ lọ ẹ̀wà. Bádìrù. Èmi ló dé ṣe bẹ́ẹ̀ ṣẹ̀ wọlé ń sìn ni èmi ibo lẹ tún lọ. Bí wọ́n ṣe ń bi ni nìyẹn mo really wish láti ṣe oúnjẹ tó nice for Komileni unfortunately bó ṣe pè mí láti ọ́fíìsì nìyẹn pé mo ní láti tún attend sí àwọn kankan and I really have to go. The last time tí mo dẹ̀ ní kí wọ́n bá mi ṣe oúnjẹ níṣẹ́ ló mess everything up ló fi yọjà oúnjẹ fún mi that your man does not mean pé kò yẹ kó mọ oúnjẹ sè náà. Wọn ò fi kọ́ mi iṣẹ́ aṣọ́gbà ni wọ́n fi kọ́ mi tí mo sì mọ̀ náà nù. Okay a ṣì ní option kan sí níbo ni mo ti lè rí àmàlà l'around. Àmàlà lè wá sọ báwọn ìyàrí sí bẹ́ẹ̀ ń bì ṣé ẹ mọ White House ń sábó tí wọ́n ti mọ́ ń ta gbẹ̀gìrì mọ́ àmàlà wọn àti wá ní àmàlà kan náà mommy's dish ni wọ́n ń pè tẹ́ ẹ bá wá fẹ́ mommy's dish ẹ wà ní èmi là àmàlà yasa. Will you stop that? Àmàlà yasa fún ni ìmọ̀ jẹ ẹ gbọ́yún rí ìkan tó wà ń Bariga mọ̀mọ́ ń Ghana ni gbogbo rẹ̀ mo mọ̀. Wo èyí tó bá wà l'around ni mo fẹ́. Ìyárísí àti Ìyásáfù ni tòsí ń bí ni wọ́n wà àmọ́ tìyásáfù dùn ju tìyárísí lọ. Ó dẹ̀ wà okay and you have to make it very very fast. Wàá lọ síbẹ̀ kó bá mi get àmàlà or sẹ̀mó kó bá mi gba ìdá ewédú àbẹ́fọ̀ ó yẹ kí lè tó àbí. ẹ fi ibi méjì àbẹ́yọ kan sí. Okay gbà sí. All right o ṣe gan ni kó bá mi ṣe fast. ẹ pẹ̀lẹ́. Thank you. Kí ló ń ṣe bọ̀bọ̀ yìí náà?
Sure, Sherry. Put it off for the past 6 weeks, so today we must stop it. So I don't want put that now. You understand that I am tired? Tired, Bao. It's not going to take forever now. Babe. I can't do anything. No, you can't. It's going to be a quick one. No, I can't. Calm down. It's going to be a quick one. Don't you buy it? No, feel silly. I'm tired. Tomorrow morning, please. And you lost me, Kokolola. You lost anyway, please now. Oh, you understand the relationship? No, now. How is she buy? Be silly. It's going to be a quick one. I can't do anything. Maybe you can. Why are you talking I cannot. Maybe you can. You lost me, Kokolola. Emma, worry. We don't think of I need to cheat our no. You do it in the morning. Me nílé sùn ni. Àwa ṣe báyìí náà mo pàtí sùn máa ní. Èmi ò lè ṣe nǹkan kan. Fi sílẹ̀. It's okay. Don't have to shout. It's alright. It's okay, baby. Tomorrow. Alright, tomorrow. Okay. Tomorrow. Baby. Babe. Darling. Oba. Yeah? Can I see you, please? Káàkiri mi ni mo wà. Ní tí wà láti ẹ̀kọ́ mi ò mọ̀ bí tí mo jù sí mi mo bóyá bá mi. Boloda. Mo ní meeting láàárọ̀ yìí. But they were very, very important. Listen, you can share with you. The fact that I'm so understanding of you got home last night, you were so tired. I wanted us to have a nice time. No rare, but I feel it. Being that I'm not a selfish husband. And you made a promise for our so go to back to Gina, we're gonna have a nice moment together. So how come the watch the watch of home meeting? See, àwọn òyìnbó wa ni. Wọ́n ní láti travel padà sílùú wọn lénìí. So I need to hold meeting pẹ̀lú wọn. Stop. Keji, stop. Don't get me mad. Stop. Meeting, what's my business with àwọn òyìnbó padà? What I mean, is that my home? To buy order pizza àti shawarma fún mi tí mo jẹ. Ṣé fẹ́ order robot àti teddy bear tí ma bá lò pọ̀ náà fún mi ni? What's this now? Be a woman, take charge of your home. Okay, hold on. 3 hours. I promised to be back in 3 hours. You have to trust me on this. Really? Yes. And if actually you're not kidding about it, you meant going for a meeting. But today landing you were so tired, so we'll drop car keys, so redressing mirror. So one bed of Buffalo. If truly you're not playing pranks, you meant actually you're going. Thank you. Thanks, darling. I'll see you soon. Okay? Take care. Bye. God. What's going on? What kind of a woman is this? What's going on? Àǹtí mi. Báwo ni o? Káàárọ̀ ṣe wà pa. Okay. Pẹ̀lẹ́. Àǹtí mi, bó ṣe sọ ni. Wọ́n wá sí ti lọ bí iṣẹ́ as usual. Bọ̀ mo pè wọ́n lálẹ́ àná, wọ́n dẹ̀ láwọn ò ní jáde ọtún ilé ni. Bó ṣe sọ fún ẹ ló sọ fún mi náà fún wọn ò ní jáde lé ni. Àfi bó ṣe jí tó nípa wọn ní meeting pé kò ní kọjá 3 hours. Ó yà mí lẹ́nu pé ìpàdé ara yín. Just now lọ sí bọ́tà kò tí pẹ́ǹsì tó bọ́tà. Definitely we have to drive fast nìyẹn kó tó dìbò wọ. Ti lọ bí iṣẹ́. Mo kí ló tàn sí ni máa ṣe báyìí náà. Mo pè wọ́n mo bá wọn sọ lálẹ́ àná. Ìyá tó bá dé kájọ bí. Because kò yé mi náà mọ̀. Ṣé ṣáà wà okay? Kì í lẹ́ ṣe bó fẹ́ jẹ anything. Pé bóyá in case you want to eat, bóyá so you can cook for our food too. Àwọn kú ṣe bí ń pa yín ni. Ẹ ǹlẹ́ o, ẹ pẹ̀lẹ́.
ọlọ́rọ̀ àbètì dìdì onílé tí ò bá fura kí ló máa sọ ó lè ló máa kó ṣó dìgbà tó lè bá kó yín gbogbo ẹrù yín lọ tán ṣó dìgbà tó bá palẹ̀ mọ́ gbogbo ẹrù yín tabọ́tabọ́ tó kó yín lọ tán kí ló ṣẹlẹ̀. ṣó dìgbà tó gún bá wọ̀lú kó kó yín lọ tilétilé ẹkùn sórí ẹkùn ṣáàdẹ̀rẹ̀ alẹ́ ṣáá ọkọ yín kan. ó lọ bí iṣẹ́ ẹ̀. wọ́n lọ bí iṣẹ́ àbọ̀ láwọn lọ bí iṣẹ́. bolo tún fẹ́ lọ ibi iṣẹ́ ló lọ. àti sí èdè jókòó tẹ́tẹ́rẹ́ ó lè dé ti fẹ́ palẹ̀ mọ́ gbogbo ẹrù tọmọ yín lára ẹnu èkó sí tó kàn mí owó tèmi ṣáà ní ni mo ti wá ya yín ẹ má sùn tẹ́tẹ́rẹ́ ó dàbọ̀. irọ́ ẹ̀ lè lọ ẹ wá kí ló ṣọkọ mi. àti tẹ má jà mí lápá kí ló ṣẹlẹ̀ ibo oore mo fẹ́ ṣe yín ẹ wo mi ò fẹ́ wàhálà o kọ́ mà níyàn tún dé ládùúgbò mi fẹ́ kọ́ tẹ gbórúkọ mi rárá mi fẹ́ wàhálà o. kí ló ṣẹlẹ̀ lè jọ sọ fún mi. ọkọ yín kàn dé ó fẹ́ kàn yàrá kan. ṣé kì í ṣe pé torí pé ẹ̀yin àti ẹ̀jọ́ ń ṣorogún òwò báyìí ṣé yẹn lè ṣe wá pè mí tẹ pariwo bẹ́ẹ̀ táyà mi tẹ̀ ti já ṣé kò ṣe ọ̀rọ̀ olórogún òwò dé. orogún òwò lèmi ṣe wá pè yín kò sí wàhálà ṣá tẹ bá fi ojú balẹ̀ báyìí ẹ rí mú yín tẹ bá dé ojú yín á rí mú ẹ̀yin dánwò bí mo ṣe dánwò tẹ bá ká ọkàn yẹn pè mí lórí ọmọ rẹ ẹjọ́ yín kan wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ayé yín fún yẹn tí sọ fún mi pé èmi ń ṣe orogún òwò pẹ̀lú yàn kan kí ló kọ́ mi pẹ̀lú kárì ẹ wá owó tèmi ní ni mo ya yẹn ẹ má sùn tẹ̀tẹ̀rẹ̀ o lè ti fẹ́ kó yín lérò lọ́tàn wọ́n ló nílé tí ò bá furo lè ní oko ó lè ti ń kó yín tí fẹ́ kó yín lọ́tàn báyìí ó dàbọ̀. kọ̀ǹdẹ̀ ọkọ tèmi kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ ńgbà torí kọ̀ǹdẹ̀ ò fẹ́ burú ẹ gbà mí àbí òótọ́ ló ń sọ ni kò tiẹ̀ lè jó òótọ́ kọ̀ǹdẹ̀ adébíwá bá mi kọ̀ǹdẹ̀. ẹ kú lé o ẹ kú lé kí ló ń happen náà rẹ́rìn sí mi o baby pẹ́pẹ́ dẹ̀ ń gàngò baby wavy skido kí ló ń ṣe ẹ náà rẹ́rìn sí mi àìwọ́ ni gbogbo eré mo ní ẹ kú lé. tí n bá kú lé ńkọ́ ṣé ọ̀rọ̀ lèèyàn fi ń dáhùn ni tí n bá kú lé kọ́. gbàgbé gbogbo ọ́fíìsì ẹ má máa bẹ́ mi fa wèrè yẹn o èwo ni gbogbo rasmọ́ bọ́gẹ́ yìí náà. ta ló ń ṣe rasmọ́ bọ́gẹ́ àbí. wo tí n bá bẹ̀rẹ̀ rasmọ́ bọ́gẹ́ inú ilé yìí ìwọ. kí ló ṣẹlẹ̀. orí irú mi báyìí bí mo ṣe rí yìí ó wá ní ọmọ tọrọ gbọ́n ẹlẹ́sẹ̀ toothpick tó ń tàkà kan òun ló fẹ́ máa fẹ́. Kárí nọ́mbà tẹ ọmọ mi tó yé kébù Kárí ò ń ṣe ìyàwó mi kò ń ṣe ọmọ onífìgbà mi náà bí Kárí ṣe wà yẹn ó wà lórí ta ó dín kàrà kọ́sítọ́mà mi tó ṣú ọ̀dẹ̀ ní ọmọ tó mẹ́nu ẹ̀ ó yẹ ẹ má kàn máa parọ́ fún ẹ wọ́n kàn parọ́ fún ẹ ni wọ́n pò kọ́ bànújẹ́ fún ẹ wọ́n ò dé já mi já ìjà ẹ̀ ò já mi ní kò já sí di já. wọ́n máa ní kí Ògúnládé kó bá mi lẹ̀kẹ̀lẹ̀kẹ̀ ìwà àti Kárí wẹ̀wẹ̀wọ́ parí nǹkan tí màá ṣe fún ẹ. tí wọ́n máa sọ̀rọ̀ ní ìsìn bóyá wà á ń sọ̀rọ̀ ní gbèsè a lè máa fẹ̀fẹ̀ gbéra fúnra wa ká máa sọ̀rọ̀ fún wa èwo ló fà tó fi fọwọ́ gún mi ojú tí ní bá bí mi ní ìsìn tó ẹ̀rọ tán tí mi gbá ojú ẹ̀ tí mo wá ẹ lọ́tún lóṣù tó fẹ́ yín yá bí àkàrà kan rí wọ́n á ní domestic violence ṣé wọ́n violent mi ni èmi gan mi máa pa àwọn ọkùnrin lé lórí máa violent ẹ pẹ́. èmi ni mo fẹ́ yín yá bí àkàrà kan rí èmi fẹ́ yín yá bí àkàrà kan rí èmi làkàrà kan rí wàá rí nǹkan tí màá ṣe fún ẹ kó àkàrà kan rí ló pé àbí ojú ẹ ló máa ṣe ń bíbá. gbàgbé o bó ṣe wà ní gbàgbé má máa ṣòṣì kankan tí o bá ṣọ̀rọ̀ lọ́ọ̀fù wa máa sọ̀rọ̀ bíkọ́ tí bá gba ojú ẹ̀ tí mo wà ẹ́ bí àkàràkàrí gbogbo ojú ẹ̀ máa fẹ́ bí bùsíkàtì báyìí ó ṣe eré yín ọmọ mi ọmọ ọdún kan ọ̀rọ̀ ni mi o ìdúgbò ọ̀rọ̀ ni mi pé. ọmọ Oǹdó mi rèé. Oǹdó mi rèé. máa ṣó ẹ. gbàgbé Oǹdó ìlú èjì lọ sẹ́kọ̀ọ́. gbàgbé pé kò lọ wà jẹ́ kí ló mọ ẹ máa ṣèwèrè fún ẹ. olóṣì tó bá yá wọn máa sọ orí burúkú káàkiri tó yẹ kó máa gbómi rẹ nínú ilé mi ná ṣùgbọ́n ọjọ́ tó bá sọ orí burúkú má ká àwọn ọkùnrin wọn máa ń nà ẹ̀ pamọ́ yẹn ni. ṣèbí bíbá iná ni mo máa sùn á sì jẹ mí dáadáa tó wà dùn lẹ́nu. ìyá sáré ń ṣe. ní sùúrù jẹ ń bọ́ ṣọ. èmi lè ṣe bẹ́ẹ̀ o. ní sùúrù jẹ ń bọ́ ṣọ wọ́n ṣe bọ́ ṣọ kí ni tára ẹ ń gbọ̀n báyìí. bẹ́ẹ̀ ni nǹkan tó ṣẹlẹ̀ ni pé
jẹ́ bẹ́ẹ̀ mi ò ń lo èmi ò láìkí ẹ̀ àwọn sáwọ ní ká gbé nǹkan gbogbo ẹ̀ máa tutù mọ́ra wọn. Fatai kárí. wọ́n ń sùn báyìí bẹ́lẹ̀ gbàgbà ọ̀rẹ́ mi kan lọ́jọ́ aṣílẹ̀kùn. ìyá bẹ́lẹ̀ báwo náà ni. ọ̀rẹ́ mi bẹ́lẹ̀ báwo wà ní ìsìn. pẹ̀lẹ́. irọ́ dìde àwọn oníbọ̀ wa ló gbé ẹrù yìí wá wọ́n ní kí n gbé síbí mi mọ́ irú ẹrù tó dì síbẹ̀. sórí ẹ̀dọ́ dùn mí. pẹ̀lẹ́ ọkọ mi nǹkan ti bàjẹ́ mọ́ mi lára. pẹ̀lẹ́ ọjà ti bọ́ sí mọ́. mo tiẹ̀ fẹ́ lọ sọ́dọ̀ yẹlé dùn mo fẹ́ lọ fún wọn lówó so mo á ní kí n bẹ̀ ra oògùn tó lówó fẹ́ yẹn kí n bẹ̀ ra bọ́sí pàṣẹ bọ̀. jọ sórí oògùn yẹn wọn náà máa ń ta ẹ̀kan náà lèèyàn máa ń lo gbogbo ẹ̀ so bá mi rà wọn ló máa ń ṣiṣẹ́ kíákíá. pẹ̀lẹ́ ṣe mí wọn láwo gba àrùn àbí nǹkan kan bórí ṣe ń fọ́ mi nínú dùn mí ẹ̀dọ̀ mi ti ká. ta ló ní bàtà. bàtà ìwọ. bàtà yìí ta ló ní. bàtà máa ń lò tán ó lè jẹ́ bàtà ìyàwó ọ̀rẹ́ mi òun nọ́ọ̀sì ni ó wá ní kó wá fún mi lábẹ́rẹ́ mo wá sọ pé mi ò lè gba abẹ́rẹ́ torí bó ṣe mú abẹ́rẹ́ yẹn bò orí iṣan ló ti fẹ́ gùn mí wọ́n á ní kó máa lọ mo lé bọ́ta ní bóyá kí rẹ́ ní. àbí ṣé kí n dúró ni bóyá kí n dúró tì. má wàá lọ bá mi rò yẹn má pẹ́ òògùn yẹn gangan kò ní ìdí èsì. màá pè ẹ́ ṣá. Alright. Lọ sùn ṣùgbọ́n. Alright. Má sí mi. Má wọrí. Má. Torí wọ́n lu fa ẹ̀kún yẹn ó yẹ kó ti jẹ́ ìtìlẹ̀kùn bọ́ bó ṣe dé kó gbogbo ẹ̀bùn mi ni tí n tà bẹ̀rẹ̀ agbọ́dọ̀. àǹtí Súra ẹ jọ̀ọ́ ẹ sọ òótọ́ fún mi ṣé nǹkan tẹ́ ẹ ń sọ ìdá yín lójú òótọ́ sí ni. wá Fatai ọ̀rọ̀ mélòó mo fẹ́ máa sọ tí mo fẹ́ máa parọ́ fún ẹ. a ní ìka tí Kọ̀ǹdé ká ọmọ yẹn ò dáa ìkakúka ló kà. Kárí àti Kọ̀ǹdé wọ́n ti jọ ń ṣe wọléwọ̀de. wo wọ́n ní mo mọ̀ pé o nífẹ̀ẹ́ Kárí ló jẹ́ kí n wá sọ. ìfẹ́ ìpọ̀ ọmọ bó ṣe máa ń fẹ́ ẹnu fẹ́ ná. fúnfúnfún tó ń bá dáka yẹn wọ́n ní mo rò mọ́ láti mo fi ní kí n pè ẹ́ o. ẹ wo bínú ẹ jọ ṣé Kọ̀ǹdé dájú mi lọ ni. ká má parọ́ mọ̀ pé wọ́n dàbí pálí ẹ̀jẹ̀ oògùn lára Kọ̀ǹdé wè ó wè dáadáa. ó jẹ ẹlẹ́dẹ̀ òrùka ó ti jẹ ẹlẹ́dẹ̀ jù. fìyẹn lẹ nǹkan tọ́mọ yẹn ń kó jẹ nìyẹn. ẹ wo ẹ ṣe Ọlọ́run ràn wá lọ́wọ́. wá. Bolódà. mo ti ẹ̀ kọ́kọ́ fẹ́ wábì kan lọ ná kí n tiẹ̀ lọ rò ná. tó fẹ́ lọ jà ni. ìjà kẹ̀ èmi. mi fẹ́ wà láwọ̀. ọmọ kíkàrí kéré sí mẹ́ẹ̀kọ́ wá sọ̀rọ̀ sí mi o. ẹ ṣe Ọlọ́run á wà pẹ̀lú yín tí yín ò ní bàjẹ́. pẹ̀lẹ́ yóò ní jẹ́ gbé. ẹ̀mí sórí burúkú. pẹ̀lẹ́. ayé yóò ní bàjẹ́. ìyá ò ní jẹ́ gbé pẹ̀lẹ́. wá má lọ jà o. Kọ̀ǹdé àbí àti Kárí ẹ ṣe. bó ló fẹ́ gbà báyìí. ibi ló yẹ kí n gbà. ẹ ṣe ẹ ṣe o. pẹ̀lẹ́. ẹ ṣe ẹ gbélé gbọ́. olóṣì. àwọn wèrè gbogbo àwọn olóṣì gbogbo ó jọjọjọjọ wọn lọ palẹ̀ wọn àti madé kára mi járe. kí ló ń rún mọ́tò ìgbà. wọ́n sí nǹkan kan tó ń rún. sí nǹkan kan tó ń rún. mo ń gbóhùn bíi àkàrà. irú àkàrà wo. àkàrà yẹn ó dàbí àwọn àkàrà tí ìgbà yẹn táwa ní kékeré onímọ̀ tó máa ń jẹ́ àkàrà ládùúgbò wa àwọn irú àkàrà yẹn the same aroma tí mo perceive yóò jọ irú ẹ̀ náà and it's quite ó dẹ̀ dùn gan back there yọ kí ló wà lẹ́nu kí ló ń jẹ. àkàrà. ìwọ ló ń jẹ àkàrà ló dẹ̀ lè sọ tẹ́lẹ̀ bologbe sí bring it down. mo wọ fáńdù ẹ mọ bí. àkàrà defected.
Aha! Mo sọ náà. Àkàrà ilé ìkórè tí mo sọ náà. Ẹ lè jẹ́ àwọn eléyìí o torí kọ́lẹ́rà. Ẹ mọ̀ pé pé títí náà ti ń dín. Mo ní mo jẹ nǹkan kékeré kọ́lẹ́rà ò pa nǹkan kọ́lẹ́rà ò pa. Ó ní. No, mo wò pé bóyá òní mo wò pé fóònù ni. Nítorí tó ṣe àkàrà yìí. Specialist ni o. Ó ní 750. Ó dùn jù gbàgbé gan-an. Ó ní 75 naira mo rà. Mo fẹ́ fi owó nù ni. Báyìí náà. Mo fẹ́ fi owó nù ni. Kí mo ti bá fún mi yẹn? Màá. Ẹni tó bá lè ṣe àkàrà tó ní báyìí, tó bá ṣe oúnjẹ, I'm sure pé yóò máa jẹ kàmú. Ìjẹ́ ṣó possible kó bá mi bá sọ̀rọ̀ bí apá wa bá dáná ní. Ó possible àwa. Ní olùṣe mi ti ọ̀pọ̀ orí nǹkan kan ṣe fún ọ náà. Àwa. Ìyẹn tó kù náà. Ẹ tún gẹ́ẹ̀tì nǹkan sí. Orí búkú ò ló ń jẹ́ náà. Kò sí ní tó kàn mí. Màá ṣe é léṣe o. Ṣé mi léṣe? Ní màá fọ́ lẹ́nu sí o. Màá bẹ́ẹ̀ wá olè lónìí ni. Ìyá tó jẹ́ o tí ì tu àwọn. Kò tó mi. Ok. Wàá pa mí ni. O fẹ́ kí n fadé le. Mi máa nà ẹ́ pa. O bá fi Panama le. Ọmọ àdúgbò wọn ni mímí ìbísọ́ ọmọ máa ṣe é léṣe. Kí ló kàn mí pẹ̀lú kan? Níyàwó èrè gan. Níyàwó èrè gan. Pa mí ni. Ok. Wọ́n máa pa ẹ̀ dáadáa. O ti ń lò mí látàrọ̀. Fi ìyàwó mi lọ́rùn sílẹ̀. Fi ìyàwó mi lọ́rùn sílẹ̀. Fi ìyàwó mi lọ́rùn sílẹ̀. Kí ló dé? Kí ló dé? Ṣé ìyàwó ti ẹ̀ ní? Wà á máa lè ìyàwó mi lára. Èmi ló ń dúró tì. Ok. Mo ti ṣe lọ́wọ́. Máa pa ẹ́. Mi máa condemn ẹ. Ṣé torí pé mi níbọn? Mi máa condemn ẹ. Máa yìnbọn pa ẹ́ ni. Jẹ́ kí n mú ẹ 1 point. 1 point. Ṣé torí pé o tóbi? Òfin àjẹ́ ní wá. 1 point. 2 point. Ọdún fi àjẹ́ mi lórí ìyàwó mi. Ó fi àjẹ́ mi. Ó fi àjẹ́ mi. O tún bẹ̀rẹ̀ fi àjẹ́. ẹ̀rọ ìyàwó o. Ibo ló fẹ́ kú sí? Final round. Sọ bí tó fẹ́ kú sí fún mi. Anthony Joshua ready. Power of Joshua. Ẹ máa wò wá o. Ọlọ́run. Ṣé kò ń ṣe ènìyàn máa finish ẹ báyìí? Fàtáì ló lè jà o. Ìjà ló lè. Wooking point. Mo bá tiẹ̀ jẹ́ wooking point. Wooking nìyẹn. Náà jẹ́ Fadélé fún ẹ. Ó fi àjẹ́ mi. Ó fi àjẹ́ mi. Ó gbà ìyàwó mi, ó tún náà mi. Gbọ́ tí bá padà wá máa sun ẹ mọ́lẹ̀ ni. Wọ́n máa parọ́ pé o fẹ́ ra àkàrà. Àkàrà kọ́ ló wọ́n rà. Ìyàwó mi ló fẹ́ gbà. Tí ẹ máa bàjẹ́ ni. Wàràpá o. Wàràpá. Ẹ bàbá tiẹ̀ jẹ́ olórí burúkú olóṣì. Mi sọ fún ẹ pé má máa dà tó. Mi máa pa ẹ́ straight. Ibo ló bọ̀? Ṣé tó fẹ́ wá lu èmi ni? Ibo ló bọ̀? Ṣé bó ló fẹ́ alákàrà? Ṣé bó ló fẹ́ alákàrà? Kí wàá ló wá ń ṣẹlẹ̀ ń sìn? Kí ló dé tó máa ń sọ rubbish lẹ́nu náà? Orí ẹ̀ ti bàjẹ́ o. Orí ẹ̀ kan dá o. Èmi ò falákàrà olórí burúkú eré ìpínlẹ̀ kó máa embarrass mi kiri. Kó o sì kó ọ̀rọ̀ fún mi. Ẹnì kẹ́kọ̀ọ́ rí mi pé tó bá yẹ wà ló fọmọ alákàrà òun náà rí ẹ títí láti ìta tó pariwo lé ẹ lórí tó tún wá kó embarrassment ẹ tó kó wá sínú ilé. Láti oyeyeye lọ gbá àwọn bá fún yẹn ká lọ jọ. Lọ síbò àǹtí mi. Kí n tí kò ṣéǹjì tí mo fẹ́ kó sínú kínní. Lọ síbò. Ṣáàmì lọ sọ ní tó bẹ́ẹ̀ gbé lọ síbò. Ẹ wo ẹ kàn ń waste mi náà ni. Amadé sọ̀hún, àkàrà tànà, àkúta náà, a máa tún dàpọ̀ mọ́tẹ́ ni. Gbogbo dídàpọ̀ ya máa wòran náà ni. Ẹ wo èmi ó ti sú èmi o. Láti ṣó òyọnu tó ṣe ní bẹ̀bẹ̀rẹ̀ tó jókòó pa sórí chair síbẹ̀. Ó sú ẹ ṣáàmì jẹun nìkan ó ṣe bí ta ti ṣe láti ń jẹ ni. Ẹ wo sista mi, ẹ má jẹun tàn yín. A lè ta. Èèyàn kan ti sọ fún mi pé àjẹ́ nìyá kárí. Ẹ dẹ̀ mọ̀ pé ìyá ẹ̀ ló fi ṣẹ́ àkàrà ilé lọ́wọ́. Definitely òun náà ti dàjẹ́ nìyẹn. In fact automatically ó ti dàjẹ́. So ẹ má worry. Ẹ jẹ́ ká máa ta nǹkan míì. Ká máa ta bí boss corner àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn náà. Ó lè jẹ yín lọ́wọ́ àǹtí mi. Àkàrà yóò ń ṣọ̀nà yín. Èmi tún máa ti advice. Ẹ jẹ́ ká kúkú kókó ládùúgbò yìí. Ká lọ bẹ̀rẹ̀ ń bò mí. Ẹ wo ó ti sú mi o. Ó ti sú mi. Ẹ kàn ń waste mi ní níta yẹn ní Ọlọ́run. Láti. Kí n kókó ládùúgbò fún ọmọ inú mi. Kí mi kókó ládùúgbò fún kárí láti. Èmi. Ó ti yé mi. Lọ kó bá fi kò ní ṣe sọ. Láti lọ kó bá fi kò ní ṣe sọ. Ẹ ti mọ̀ pé mi ò ní nǹkan tí mo máa sọ máa tẹ̀lé yín náà ni. Ẹ já tún lọ máa jọ wòran. Ẹ já lọ. Sifao. Ọlọ́pàá mi o. Lórí ìbúlé ọmọ yìí. Ọwọ́ márùn-ún mo ní ọ̀dọ̀.
ọba pa mí ni. ọwọ́ wà lọ́mọ ní ọlọ́. Ọ ṣeun. olórí burúkú ó ti gbọ́n ra nù. èmi tó wá ń dì mọ́lẹ̀ tán ṣe bó ṣe wọ̀n kọ́ ó lè tún fẹ́ kémi wá. ṣebí ìyàwó àfẹ́sọ́nà mi ni ọ́. gbẹ náà ní í ṣe ń rojú ẹ̀ tó ń ta bí wà. mo mọ̀ wulẹ̀ gbé kíní gbégunú sáré yan. kí ló ṣe kàndẹ́ mú. Kàndé. nígbà mo ń bọ̀ mo kí kọ̀ dáńdó. bó ti wọ́n ṣe inú nígbà mi. nǹkan Kàndé èmi ló dé Sífáwò lòun kí ọlọ́ọ̀dáhùn. ṣé dandan ni kí n dá lóhùn dandan ni ó kí mi lóòótọ́ ṣùgbọ́n dandan ni kọ́ ni kí n dá lóhùn ṣé wò rí owó orí tó ṣe mí ni nǹkan ṣe mí bá dé rù. kí ni sí ọ. Sídí ti kó lọ. ó kókó lé. Sídí máa àkíyèsí mi pé mi ò fẹ́ káàrí mi wá sọ fún pé mi ò fẹ́ káàrí alákàrà mi kan kó jẹ ní àkàrà ẹnìkan nìkan nìyẹn máa ń rà ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ pé rọ ni mò ń pa bó ṣe kó rọ nìyẹn. Kí ló hà sí ra ẹ̀. ohun tó ní mi ò ṣe ẹni máa padà ṣe o kàrí tó ní mi ò fẹ́ yẹn máa padà fẹ́ káàrí ni. á jẹ́ pé ọ̀ sojú abẹ́ ń kó nù. kí wàá ní nǹkan náà ṣé nítorí obìnrin lẹsẹ̀ á ronú báyìí. àbí. ní tó wà lẹ́yìn ẹ̀rí ẹjẹ́ tán má dírò ọjẹ́ ń bẹ̀ ìwọ náà jẹ gbọ́dọ̀ yín náà bá dé yọ̀tù jẹ national cake ní ẹ̀ lè parí rẹ̀. nínú bí. àwọn méjì kan ò burú eléyìí kan ò kàn. dákun ta lọ ní yóò jẹ ń bẹ. yóò jẹ ọ̀gá náà sì jẹ bọ́gà bá dé. àbí torí national cake ni olórí ibú olórí burúkú ni olórí burúkú aládàjẹ ọmọ tó ní tálẹ́ǹtì wo máa wá èmi náà á jẹ́ ń bẹ̀ máa wọ̀rí ìyá rọ́ọ̀fù ayé ẹ̀ èmi rọ́ọ̀fù àìdá máa wo tiẹ̀ mo rò pé olórí ibú ni ọ́ rò pé ìrìn lágbára ìgbà tí mo ṣe ṣe tán ni. ọmọ ẹni tó ń fi sí lọ́wọ́ kó tó di pé bá wọ̀. kálẹ̀ tí ń fi sí lọ́wọ́ ọmọ tó yẹ kó lórí ibú. jọjọ ìrònú ọ̀pá. ebi pa mi ju gbogbo eléyìí tẹ̀ ṣe yìí lọ. ẹ fi pàdé sọ́dọ̀ lórí òbí ẹ dá wa lóhùn. last àkàrà ni mo fẹ́ ta yìí ẹni tó bá rí lórí ẹni tó bá dẹ̀ rí kórì kó máa lọ. ẹ lọ sọ́dọ̀ àwọn onílé eré kejì àbí dọ́dọ̀ ẹ dúró ẹgbẹ́ àtẹ̀sọ̀kọ mi ẹgẹ́ out. sórí nǹkan tí àlẹ́ tó dá sí mi lára lórí tó pọn mi síkù tí ẹ̀ ń gbé láyé kiri tó máa wá bí tó máa wá lóhun àkàrà bọ́ọ̀sùmọ̀fì àkàrà ẹ̀sùmọ̀fì tó ń tọ̀ wá irọ́ ló pa àṣẹ ẹjọ́ ń jí nǹkan jẹ olórí mi báyìí tí mo kọ́ lápá. kẹ́yìn ní sùúrù kẹ́ kó sì lọ. èèyàn mi wẹ̀dà ìwọ náà sọ̀rọ̀. ó fẹ́ jà ní ẹ filẹ̀ ó fẹ́ jà ní. ó ti dà sí wáìdì ẹ̀rí ọ̀kan. Òkúnláyé kárí bàtà ẹ̀ olórí gbogbo ni ẹ̀rẹ̀ máa ń gbogbo àwọn kọ́sítọ́mà lè pè wọn ò ní lè lọ. Àṣé aláìgbà ló ń ṣiṣẹ́. Ní òrà tún ní pé mo kó rẹ̀ sí sórí. Màá ròyìn yí fáráyé. Nígbà tí máa bú mi máa bá wẹ̀rẹ̀. Màá tún tó máa bẹ̀rẹ̀ ọdún máa ṣe kára. Ẹ ṣe ló gbé kí n parí. Kárí aṣọ òtẹ́ kìíní lóòótọ́ ló sọ fún mi. Mi ò tẹ̀lé lùsà o. Ẹ wo bí mo sọ náà mo ní injúrì mi ìtún lè lọlé. Alágbà ló dúró mi náírà crocodile. Kí a bá súnmọ́ máa gbé wẹ́wẹ́ mọ́ yín lórí orí burúkú. Tó bá fẹ́ ṣe orí burúkú pàtà yìí, gbé aláǹgbá ẹ̀gbọ́n ọbẹ̀ yẹn. Ẹ̀yin olóṣù gbogbo yìí. Ẹ ṣàánú ahọ́n mi. Ẹgbẹ́ bẹ́ẹ̀ kẹ́lá máa jẹ́ aláǹgbá yín bẹ̀. Ẹlẹ́rù gbẹ́rù ẹ̀hún lẹ́yìn olóòtú wá gbé. kí ni kọ́ta fẹ́ ṣe báyìí. Kí ló fẹ́ ṣe ọ̀dọ̀ ẹrú ẹgbẹ́ alágbẹ́ ilé tó kì í ló fi tẹ́lẹ̀ o. Báyé báyé ni o ká máa ṣọ́ra o. Gbígbà báyé ni o ká ṣe jẹ́jẹ́. Ìgbàlaṣọ ìgbàlẹ̀wù. A ò mẹ́ni àṣẹ, a ò mẹ́ni ara ń ta. A ò mẹ́ni àṣẹ o, a ò mẹ́ni ara ń ta o. Kò ì tán síbẹ̀, bẹ́ẹ̀ lọ. Ajé òkúkú ni sọ̀ ló jẹ́ wa lọ́wọ́, ṣóun ló fà á lára o. Ìlara ọ̀tẹ̀ o, ìlara ọ̀tẹ̀ o. Ẹ sọ fún wọn wo kò ì tán síbẹ̀, bẹ́ẹ̀ lọ. Kò ì tán síbẹ̀ o, bẹ́ẹ̀ lọ o. Alọ́ba kò ì tán síbẹ̀, bẹ́ẹ̀ lọ.
Olúwa ló ṣe yí o ọmọ ènìyàn kọ́ o. Olúwa ló ṣe yí fún ẹ o kì í ṣọmọ ènìyàn kọ́. Tó bá ṣe péyàn ni wọ́n ti kógi yọ là fi dáná. Bínúbínú kọ́ máa bínú, pẹ̀gànpẹ̀gàn kọ́ máa pẹ̀gàn, bínúbínú kọ́ máa bínú. Ọ̀gá mi, ẹ lọ́gá. Ọ̀gá, ojú nǹkan lọ́wọ́. My friend drive. Drive. Mo rò pé mo rò pé ọ̀gá ọ̀dọ́ dẹ̀ máa wà òkè nínú Ọlọ́run. Kò sí wà. Ọ̀gá alábìrin tó mo ṣe. My friend, drive this car now. Drive and shut up. Drive! I'm sorry I had to yell at you, but drive. Go dákẹ́ wọn náà. Concentrate, come on, I want to just... Ọ̀nà tó bá fún ọ tó ní ọmọ ìwọ ni ṣé kí n gbọ́ ọ̀nà yáyà. Ibi tó bá tọrọ kó gbà. Àbí kí n gbójú gbogbo. Ibi tó bá tọrọ kó gbà. Ṣáàgbé mi níbi tí mo lọ. Ọlọ́run kú iṣẹ́ o. ẹni sùúrù. ẹ̀wẹ̀yìn kẹ́ má kàrà àkàrà tó ń gbóná fẹ́lifẹ́li. má jọ sọ mi gbóná mi ò já ẹ sọ fún wọn kó tún sẹ́yìn. ẹ tún sẹ́yìn. àwọn kan náà dé kalẹ̀ tán rẹ̀ nira yẹn máa sọ pé tí. wọ́n yẹ kẹ́yà wọ́n ti wọ́n kẹ́yà wọn. ọ̀nà máa jẹ́. àṣàlọ̀ kò ti dé bí. ẹ pẹ̀lẹ́ bẹ́ẹ̀ ni bí ń pa yín tó ẹ ṣàgbà ẹjọ yín pọ̀. ó yá ilé ló wẹ̀ dà. ó yá takataka fún ọ. mi ní sẹ́ńjì o. ó yá. Àwa ọ̀tàkàrà oníbàárà ẹ̀dọ̀ wọn lọ́hùn. ó yá òun ni ẹ gbà. ẹ wo tí orí náà. dáwọn lóhùn wọ́n kò lẹ̀. mọ́mí ẹ ló náà ìsìnwọ́ máa ń búyàn ni. wèrè gidi ni ìyá yìí. ẹ̀yin kò gbádùn. Ọlọ́run á fún yín lálàáfíà. ẹ̀yin kò sọ. ẹ̀rín ní ìmọ̀ tó ṣe fún ẹ. ẹ bá mi ta 200. 500 ni mo fẹ́ bá mi ta 200 sí mi gba change tó ní 200 sí. 200 yẹn tọ́lẹ̀ ń sọ sí kìíní. ẹ gbà ẹ fowó lẹ̀. Kí bó lẹ̀? 200 ẹ dáhùn. Ẹ ṣe gan. ẹ pẹ́ ọ̀rọ̀ ẹ máa wọ ẹ dáhùn ní 200. ẹ wọ́ kí lẹ fẹ́ rà ní. Àkàrà wà bí o. Àkàrà gbóná wà bí o. ó ń pè yín lẹ́yìn bẹ́ẹ̀ ni wọ́n ní ẹ wá ra kàrà. ẹjọ́ mi ò kí rákàrà wọn sílẹ̀ máa rí owó orí ìyàwó wọn nú ẹ̀bọ́n ṣe wà yẹn. mi ló ní 200. ẹ ṣáà ní súnbẹ́ tí. olóṣì ẹ tó bá àwọn ìlú máa ń rà lọ́dọ̀ wa o. Lẹ́nu yín yẹbẹyẹbẹ ẹ̀yin tó jẹ́ pé ńgbàtẹ́ máa ń wá bí àwọn ilẹ̀ máa ń rà. irú ìyàwó lọkọ. Irú kọ́ woro ni. Hello sir. Yes sir. Èmi ti forward sí mail wọn. Bẹ́ẹ̀ni, máa lọ fún presentation láàárọ̀ ọ̀la. Of course, wọ́n ti sọ fún mi pé after the presentation we are travelling. Oh yes, wọ́n ti sọ fún mi. Okay sir. All right sir. See you tomorrow. Good night. Ọkọ mi. Ṣorí, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọkọ tó jogún fún mi. If not that, you are a very understanding person. Wọ́n ní mo worth mi níbi iṣẹ́ wa. Wọ́n so appreciate me gan tó jẹ́ pé they can't do without me. That's great. Anyway, thank God, business is not doing badly on my own end, so I'm doing very well. Pick up. Bless God. Oh, take a rest. Ṣé wọn kò máa ń dá mi lọ́rùn? Tó bá parí iṣẹ́ pẹ̀lú mi báyìí, ó máa dàbí pé bóòtù ara mi ti tú dànù. But ó mọ reason tí mo ṣe lọ́ọ̀bẹ. Kí ni? Mo sọ fún ẹ pé mo lóyún. Ó dẹ̀ gbà. Òun ṣèṣe ọkọ lórí oyún mi. Kò sí nǹkan tí mo ní mo fẹ́ báyìí. Wàá ṣe ni. Ọkùnrin mélòó ló lè dàbí ẹ̀? Ṣorí
ẹ kàn mọ̀ pé mo wà caring. Ìwọ ni mo love ju gbogbo àgbáyé. Sórí Kàrí bó ṣe wà ẹ́, gàrí ló máa ta last. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé bó ṣe wà ẹ́, ẹ kàn rò pa close. Lákìrí bọ́tọ̀ ni. Lákìrí bọ́tọ̀ ni. Mo sọ bẹ́ẹ̀. Èèyàn fọwọ́ kan rí, ó ń bá rádaràda kiri. Ká ní Jésù mọ̀ pé bó ṣe máa rí ni, ó máa fọmọ sáyé lọ. Ó mà ṣe o. Èmi ò dẹ̀ fẹ́ lọ bẹ́ẹ̀. So torí ẹ mo ṣe ń ṣe tí. Lágbára Ọlọ́run máa bímọ yìí láyọ̀ àtàlàáfíà. Tá máa jó, tá máa ṣe kú mọ́, tá máa ṣe pàtí. Bó ní ká ti ṣe. Di àbímọ tọ́nà. Torí ètò máa ń já mi jẹ lára. Ó já mi lára jẹ. Ètò máa ń já mi lára jẹ. Bó ṣe lóyún ìgan ṣe ń gbaṣẹ́. Fàtáì. Wàá fọwọ́ mú kan nínú èmi àbí Kàrí báyìí. Ó mọ̀ pé mi ni mo lọ́mọ nínú báyìí sí. Kàrí ò lè bímọ fún mi. Èmi ò dẹ̀ fẹ́ rárí rárá. Mi ò fẹ́ kéèyàn máa bá mi du ọkọ mi. Èmi mo lọ́kọ. Ọlọ́mọ ló lọ́kọ. Ó yé mi rí. Bó ṣe nǹkan tí Kàrí ń ṣe ṣe ò lè ṣe ṣá. Bí kí ni? Ìwọ ni ìwọ lọ́rọ̀ dẹ̀ tó sọ́nsìn. Báwo rẹ̀ sórí ọ̀rọ̀ tó sọ yẹn a máa ṣe bẹ́ẹ̀ mọ one condition. Condition yẹn ni pé ṣé tí Kàrí bá dé ṣó lè explain ẹ̀ fún kí mi àti ẹ̀rẹ́ máa fẹ́ra lọ láti bẹ̀. Ọ̀dẹ̀ wo ló sọ yìí náà? Ó ṣe máa ń wà bí ó dẹ̀ báyìí ń sìn. Ó dẹ̀lẹ̀ yín ìwọ Fatai Táwà ìwọ tí mo bẹ ní best friend mi tẹ́bí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí ìgbésí ayé mi ni mo sọ fún o lè betray mi so wà tí Fatai ń fẹ́ra yín débi pé o tún wá fẹ́ lásán o ti lóyún fún Fatai ìwọ náà pẹ̀lú ìfẹ́ tí mo ní sí ẹ tí mo fi gbogbo nǹkan tí mo ní tí mo fi nífẹ̀ẹ́ so o lè dà mí gbogbo nǹkan tẹ́yìn méjì sọ ni mo gbọ́ o ó dùn mí o gbogbo tó máa bí ẹ̀yin méjèèjì máa bí yín. Kàrí ìgbà táwọn mi lọ lára ló lè kó wá tẹ́jú mi. Àwọn èrò lọ gbogbo ẹni dákẹ́ àwọn èèwọ̀ ló lọ ọ̀bọ̀dẹ́ òde o fẹ́ jà ní ṣó fẹ́ jà ní ó dẹ̀ dédé àgọ́ ń sọ̀rọ̀ ni ìgbà tí ò lọ mọ́ èmi ò láìkí ẹ̀jà rẹ̀ ó ṣe bí ìmọ̀ kó yọ̀dẹ̀ báyìí náà ṣó ó fẹ́ bímọ fún ẹni èmi tí mo lóyún gan ó jà fún mi sọ pé àwọn ẹlẹ́yà kàrí àgbáyé òṣì òdẹ̀ òponu. Títí ẹni mò ń ṣe tí mo pọ́ ọmọ ìyá jẹ ni ó lè pa ẹ́. ó kó pa ẹ́ dànù jàre kò lè pọ́ ọmọ mi èmi gan lógun dáàdì mi lógun ọmọ Ìjẹ̀bú ni mí. Ìyá kọjú sí nígbà yẹn. Nkọ̀dí sí ẹ̀ nkọ̀dí síra mi. Tí mi bí ṣe ń ṣe ìjẹ́rù bà mí. Latifa. Ẹni àìpọ̀. Latifa. Mo ti ṣe Kàrí o. Kàrí alákàrà kan náà. Ìwé ìfọwọ́ Kàrí lẹ́nu jẹ́ káwọn ti ẹ̀yà náà. Ọ̀rọ̀ ti gbà tí wọ́n rí aláǹgbá nínú ẹ̀wà tí Kàrí fi ń dín àkàrà. Gbogbo yẹn wọ́n pológun ní Kàrí. Kàrí kọ́ èmi ni èmi ni mo ṣokùnfà bí aláǹgbá ṣe dénú ẹ̀wà tí Kàrí fi ń dín àkàrà yẹn. Ọjọ́ kìíní àná tó wá pè mí pé kí n jẹ́ ká kókóró torí Kàrí mo gbé kí ni ká ti gbọ́ àdúrò mi ọmọ kékeré kan wá lè kúrò ládùúgbò ìdí nìyẹn tí mo fi dọ́gbọ́n sí. tí mi yẹn náà pọ̀ ẹ jẹ́ kí n pariwo àǹtí mi tó lè jọmọ ìyá mi ni ó yẹ kí n pariwo ni. Ok, àǹtí mi ẹ ti gbọ́ mo ti gbọ́ ọmọ ìyá mi ní kó tí màá ṣe bọ ìka ní àǹtí mi. Ok, mo ti gbọ́ àwọn máa sọ lẹ́ta àdàrà fún mi. Darling, o ṣáà mọ̀ pé mo lọ sẹ́nu kan.
Enugu báwo? What do you mean? Bro, we talked about it last night. Yeah, we talked about it. You came back from Port Harcourt last night. You told me they gave you a week off. So how come you're going to Enugu this morning? You know what, darling? I have to go. Listen. If my memory serves me right, Ali and Olode Olore, oh, that not me or anything. Me obi no say. Now this morning, we better go no Enugu. Shake him up, Ogiri Sean. Okay, it's okay. You know what? My order for pizza for him. And I'll make sure he gets something nice for lunch. Something like chicken and chips. Thanks, darling. I have to go. Thanks, darling. I'll see you, Me and Nipelo like that. It's just 6 weeks. 6 weeks, I'll see you. Bye-bye. Ta ni ẹ́? Ta ni ò nílẹ̀kùn lé rí bàbá rẹ̀ tí ò? Ayé yín ò sì ní á dáa. Ẹ ti ń kanlẹ̀kùn lé bàbá yín tẹ̀ mọ́. Mo ti kú. Ikú dé. Kọ́ndẹ̀dà. Ó ń dùn kọ́ndẹ̀ pẹ́lẹ̀. Àkáàké wa. Kí lẹ wá sí? A fẹ́ yọ òróró lọ. Ìwọ. Ó ti dé. Ìmọ̀lẹ̀ kó sún sẹ́yìn ọmọ ọ̀dúgọ̀ ọ̀hún lèmi. Ọmọ ọ̀dúgọ̀ ọ̀hún ni wọ. Ọmọ Mushin lèmi o. Àmúṣin mi ò mọ o. Olóhùn ọba ń gbọ́ ó ń ṣáná gan. Ìdí òro àbọ̀lá tẹ́jú. Ìdí òro ni a ní community gun. Ọlọ́run bàbá bílí ẹ̀tẹ̀ kan balẹ̀ Ọlọ́run bàbá àgbàlagbà. Ẹ̀rí ó yá lọlẹ̀. Ìbílẹ̀ ló ti jà. Ẹ má bínú. Ìdí mi o. Fata ìsórí ẹ̀ pè sá. Kí ni kọ́tà ń ṣe bíbá? Ṣé ìyá wèrè méjì? Kí ló dé? Ṣé o máa rí ni? O mọ̀ mi mọ́. Mi ì máa rí kókó ṣùlọ. Ìwọ tẹ̀lé kọ́ndẹ̀ wá síbí, ìyàwó tèmi, ìwọ gbà mí ìyàwó. Tani ìyàwó ẹ̀? Mi ì fẹ́ mọ́ o. Ó ti fọ́nà mi lóyún olórí ibu ní ọ̀dàlẹ̀ ní ẹ̀mí ò fẹ́ mọ́. Kò sí court injunction. Kò sí court injunction. Àjọ fẹ́ra wa ní ṣùlọ́kà. Mo fi rògbò fẹ́ náà. Nígbà tá a kára ọ̀sán náà. Mi ò lè fẹ́ mọ́ ọ̀dàlẹ̀ ní o ti dà mí bọ́sà. Bọ́sà náà kò rí burúkú náà mi mo ti kó. Ṣé mo mọ̀ mọ́ ni? O mọ̀ mọ̀ bọ́ta. Mi ò mọ̀ mọ̀. Kó jáde. Jẹ́ ká sùn mí. Àlọ́bọ̀ wá ṣe jáde. Àmà sùn mí. Ayé mi ò. Má bínú. Ìwọ gbé mi lọ́lẹ̀. Má bínú. Ó fi bílẹ̀ bá mi bínú. Fata ọmọ tẹ o. Ó fi bílẹ̀ bá mi jà. Smackdown. Ikúdé. Olórí burúkú. Oníbílẹ̀ lọ́wọ́. Ọ̀rẹ́ ẹ̀ Fatai kò mú ojú kò mọ́ra o. Ẹ lè mọ̀. Mo wá níjẹrin ó jókòó tí wà láti àárọ̀ títí talẹ́ tí mo fi lọ. Mo tún wá lọ́nà náà the same thing ni. Ó tún dì ní ìsìn mo wọlé mo kí wọn á tún lọ mọ́ra wọn. Ó tún bọ́ta ń sìn kò tún wò pé ó yẹ kóun jáde fún wa. Ṣé kò lọ síbi tó ti ń tàkàrà wọn mọ́ ni? Tó bá ń gbọ́ yín mú ìwọ ni mo yín mú sí o. Fatai tí wọ́n sán ẹ nǹkan ti ṣe ọjà ti bọ́ọ̀sì mọ́nú. Ọjà bọ́ọ̀sì ṣé ń ta dọ́ọ̀gì ni? Táwọn drug ló gbé tó bọ́ọ̀sì mọ́ ní Ìbàdàn o tó bọ́ọ̀sì mọ́ nú ó ju ti drug lọ o ṣé kí òun ẹ̀ tó wá ta ṣe pé àkàrà wọn tí o máa ń jẹ yẹn. Tí a máa ń jẹ. Tá àjọ máa ń jẹ bọ̀wọ̀ ló máa ń jẹ jù o ṣé o fẹ́ gbọ́dọ̀ jẹ́ mẹ́ta yìí nǹkan ṣe wọ́n gidi ni o àkàrà wọn ṣe pé scotch egg bó ṣe wà ẹ́ ẹyin ló máa ń pò mọ́ tó máa ń fi sóyin sínú ẹ̀ àkàrà tí wọ́n ọbalàgbà bẹ̀ bá. Alàgbà. Ayọ̀ tẹ́ ń rí mi bóyá ń sọ̀rọ̀ yẹn. Ayọ̀ rí Ayọ̀ rí mi. Látọ̀ntọ̀n àbí kó lábẹ́ bàblu. Ṣé mi kò tí wọ́n kó wọ́rọ́ pọ̀ bá? Ó gbọ́dọ̀ ni tó bá ní pẹ́rẹ́ nǹkan ṣe àméjèèjì nìyẹn o. Nísìnyí tí ò dẹ̀ wá bọ́ tá à ń sìn ṣé kèmi máa lọ? Má parọ́ kó lọ kí ni. Kí máa lọ ni. Ó rà pé ọjà ti bọ́ọ̀sù mọ́ wọn náà nù wà lọ bó bá lọ pẹ́rẹ́ òní délé tí mo fẹ́ ṣaṣẹ́. Níwájú oúnjẹ mi. Jọ oúnjẹ tèmi ọgbọ́n tí mo mọ̀ jẹ dé o fílẹ̀ ọwọ́ mi kò ní rẹ̀. Andoscope fún má tàn jáde sí báwo lọ tiẹ̀ fẹ́tìfẹ́tì Fatai yẹ́ rí ọ̀rẹ́ wàhálà tún wà ó ilé ìkẹta ń jóná o ilé ìkẹta sílé kẹrin sílé karùn-ún mẹ́rẹ̀ẹ́ta ń jóná papọ̀ ni o at the same time ní òrírí ṣé orí èéfín burúkú ni o kí ni ó ń jóná kiri kí ni mo là ń lọ mo jẹ́ pàápàá lọ
mo tọ́ ẹ ní o fi ọ̀rẹ́ mi jẹ́ ẹ̀ bẹ́ẹ̀ sọ̀bẹ̀ tó wà nínú ẹ̀sẹ̀lì mi o ṣé o fẹ́ gbọ́ nǹkan tí ń ṣe é gidi o ọmọ ìdí látàrọ̀ fẹ́ kókó kìíní yẹn padà sílé. n tó dé ló ní àwa rò wọn àbí. ìgbà tí nǹkan ti ṣẹlẹ̀ sí náà láti ní ìfura. èmi ló tàn síta. dóńtà. bó ṣe ń lọ yìí ò ní dé o ò ní dé. fún dòwú yẹn mi ò ní jèrè ẹ ní tó para bẹ́ẹ̀ nìyẹn tó bá ń gbọ́ màá lọ màá bọ̀ olówó ayé mo lọ nìyẹn. tó bá tún gbọ́ Thunderbolt. ṣùgbọ́n ìgbà ni. bẹ́ẹ̀ mo sọ fún. mo ṣe dáadáa dàbí ọlọ́dẹ bàbá yín lọ náà. wọ́n lọ fún ẹ. tí ìbá ṣe tó dé náà tí ìbá ń ṣe olórí ibu ilé náà tó tẹ́ ǹdí tí ò jẹ́ mọ́ tó tẹ́. ṣé ẹ jẹ́ ǹjẹ́ ẹ sà. I love it there. I love it so much. Very delicious. Yes, sir. Yes, sir. How are you? I'm very well. Yeah, I'm fine. But no more any Ìgbà wo ló ń bọ̀ nílé? Cyprus. No, I'm just wondering, maybe you're more any. You hardly tell me your movements. What the heck came up on next? I mean, after 15 weeks of training. I feel God will crown your efforts. Are you in Bubu Majesty? No, there'll be no at all. Mowa. Okay, I'll go. Even though my return call, I'll call you. Yes. I love you. Right. Take care. Darling, surely trip wa today. Kind of stressful, but at the same time very interesting. In fact, also enjoy all they appreciate me God this time around. We had fun because bí ṣe represent wọn ó so funny sọ pé ọmọ yìí ó wá mọ nǹkan tó funny lọ́ba tún ní Amẹ́ríkà yá kí n lọ represent àwọn lórí àwọn issues tá à ń fà yẹn náà but I told them pé kàn jọ torí Ọlọ́run I'm going nowhere ẹ̀mí iṣẹ́ gùn jù ẹ̀mí èèyàn lọ mẹ́rin mọ́sọ̀ tó jẹ́ pé leave me is around the corner màá tún wá ní mò ń lọ sí US kan tí ẹ jẹ́ kémi náà ti enjoy ọkọ mi jà. Yes, okay. I'm good. Yeah, mo ní kí n sọ fún pé oúnjẹ ti délẹ̀ pé ṣé kí n díṣẹ́ sí i later. I want to dish it right away, Neo, because me if I put to but I'm if you cold drinks everywhere. Okay. Oh, ṣé n tẹ́lá sọ? Hello. Baby, ẹ má bẹ̀rẹ̀ tó wà jù. What's that? I don't get what's happening. Nǹkan tó ti ń ṣẹlẹ̀ nílé nìyẹn. I don't seem to get you. You don't need to get it, but Boluwa ti ń tell me and bó ṣe máa ṣẹlẹ̀ lónìí. Mo lọ jẹun. Oba, can you just stop there and explain what is happening here? Oba, látìgbà tí mo ti dé ni mo ti ń béèrè lọ́wọ́ ẹ pé kí ni gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn kò yé mi. Me understand. I'm in the dark and I need you to explain to me. I'll explain. I'll shed light into it. Sure. Well, in life, in your man need assistance. Gbogbo àwọn nǹkan tí wọ́n ò lè ṣe gẹ́gẹ́ bí obìnrin nínú ilé ọkọ ẹ̀ òun lọ́mọ yẹn bá ẹ ṣe. Are you saying that o fẹ́ ìyàwó kejì or what? Well, tó bá jọ bẹ́ẹ̀. You dare not. How can you? For crying out loud. Ọba, gbogbo wàhálà tí mo ṣe, gbogbo iṣẹ́ tí mo ṣe, gbogbo bí ṣe lọ tí mo ṣe bọ̀, ṣé bí torí tàwa méjèèjì ni? Nítorí pé cripple lẹ́ni tó fẹ́, òun ò níṣẹ́ lọ́wọ́ àbí? No! Ṣé bí Yorùbá ló sọ wípé ká fi ọwọ́ wẹ ọwọ́ báyìí lọ́wọ́ fi mọ́? I'm doing it for both of us! You go abandon major obligations ẹnu lé. Dẹ́dẹ̀ mo gbé ìbàlẹ̀ yẹn kí n sùn sí. Nítorí bá ti sọ̀rọ̀ wọn fún mi ni mi ṣe bínú. Right away. Right away. No, Oba, please let's talk about it. Oba, wait, please. Oba.
Let's talk about it. Mo gbé. Of course, Peke. Of course, ẹlẹgbẹ́ pé wọ́n nìkan náà ló dá wà nílé ló máa dà. But ṣe mọ̀ pé since tí wọ́n ti wà ní kíni fún fẹ́ máa ṣe ń tà. Ó ti bá ẹgbẹ́ tó bá mọ ìwúrà lè yàn tà fún mi. Mi ò lè fi ẹ ṣeré. Don't worry me ní pẹ́. You know what you do for me now? Jọ̀ọ́ bá mi lọ sí ìsàlẹ̀ gbé bag mi fún Kọ́ndé. Kó dẹ̀ sọ pé kó warm. I'm sure yẹ kó ti warm ẹ̀ kó dẹ̀ ti fọ̀. Ṣùgbọ́n all right sweet. And then ìwọ ó ní mi lára gan nulẹ̀. You're very free to travel. Go for seminar, go for meetings, go for whatever you have to go for. 6 weeks, 7 weeks, 8 weeks. You're free. O free láti ẹnu tó bá ń wọ̀n ẹ̀. Tí ẹ lọ for a while. Ju kó máa fẹsẹ̀ gbálẹ̀ kiri dé lọ. Ó ní mi lára, ó ní stop peace me. You know what doesn't work for my spirit? Kí ọmọ daddy, ó máa affect spirit me. I love when people are free. You are very free to go to wherever you want to go. If possible, ma communicate pẹ̀lú mi. You know you are a career woman. And your career, the nature of your job, you have to hold it to a high esteem. Oh, good official, so I'm challenging you. Be a better career woman, if possible. You can go. You know, me not tell. Do you understand what I'm saying? Good day. About then, loyalty level. Yinka, mi ò really understand nǹkan tó ń ṣẹlẹ̀. What is Kọ́ndé, kí ló ṣẹlẹ̀? Ẹ má bínú máa dá ẹ kú tẹ́ńpà ẹ rọra ìjọ. Ṣé bó ṣe rí ìjókòó yìí, ó jọ ìjókòó tó yẹ pé ìwọ náà máa dúró máa bá ara ẹjọ́ àbí? Ẹ má bínú. Ẹ ṣáà ẹ rọra ẹ. Can you please get out? Don't go anywhere. Stay there. Don't even move an inch. Oba, why are you doing this to me? I mean, what exactly have I done to you to deserve such treatment? Can you tell me? Àǹtí mi, ẹ wò, gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́ máa ní sùúrù ni o. Ẹ máa ní sùúrù gidi gan. Mo ti gbọ́, màá ní sùúrù. Bọ̀ bá mi sọ fún kíní pé kó jáde sẹ́. Kó jáde mi ò fẹ́ rí inú ilé mi. She should just get out of here. Ṣé ẹni gbogbo jókòó tí gbogbo wa jókòó yìí? Torí kó lè dá ni o. Ẹ mọ̀ pé iná lẹ pè mí. Lẹ ṣàlàyé gbogbo nǹkan tọ́kọ yín ṣe, lẹ ṣàlàyé fún mi. Bó ṣe máa treat yín, tó gbóbìnrin wá ka yín mọ́lé. Ṣé dígẹ̀ tẹ́ ń wò yìí? Kò ní nǹkan kan ṣe pẹ̀lú nǹkan tó wà nílé yìí o. Èmi àti Kọ́ndé la mọ̀ bó ṣe dénú ilé yìí. I don't understand. Madam, òwú bẹ́ẹ̀ ṣe ń wo yẹn o. Nǹkan tó wà fún gbogbo ní pé iṣẹ́ rí. Ẹ̀mí iṣẹ́ ó kù jẹ̀mí yẹn lọ. Torí amọ̀pá kíkanjú níbẹ̀ yẹn máa ń ṣiṣẹ́ tẹ máa ń tra yẹn tẹ máa lọ yẹn ẹ̀ ń kí ẹ̀fọ̀kọ yẹn. A wò pé àwọn Yorùbá wọ́n ní pé tá a bá fi sílẹ̀ lè wúrẹ́ máa gbé kí wúrẹ́ máa gbé torí mo mọ̀ pé èèyàn dáadáa lè máa jẹ́ èmi àti Sisi Yinka la wá fi dàbí ọgbọ́n láti. Ṣé rí kàrí tẹ̀ ń wo yìí alákàrà lásán ni akàn mi mọ bẹ́ẹ̀ ṣe máa ń pè òyìnbó ẹ̀ akàn fọ́ọ̀sì yẹn akàn. Ní tí ẹ má bẹ̀rẹ̀ náà ṣé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ plan work ni wọ́n kó Kọ́ndé lọ gbé mi wá bíbá pé kí n wá bá wọn ṣiṣẹ́ àkàrà lè mí tà àǹtí gan mò ń pa ẹ̀ kódà àwọn aṣọ tí mo wọ àwọn lọ́n fún un ẹjọ́ nítorí tọ́ lọ́hùn wọ́n ní táwọn bá gbé mi wá bóyá ẹ̀ máa change ẹjọ́ máa. Let me get you. Nǹkan tó ń sọ fún mi ni wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé yìí drama ni. Are you serious? Ṣé matrimonial issue lè ká ẹ lára báyìí? Today you're traveling, tomorrow you're flying and everywhere. So only jókòó báyìí kó sọ̀rọ̀ lé ẹ before. So you can actually sit like this and talk about your home. Forgive me, please. Ẹ ṣé gan ni mo dúpẹ́. Darling, please forgive me. Forgive me. Forgive me. Forgive me. It's all
It's alright. It's alright. It's alright, baby. It's alright. It's alright. Sure. Bọ́lá kan dé. Ẹ ṣe. Ọkọ̀ tó pẹ́ o. Ewu bá mi o. Bó ṣe máa ń rí nìyẹn gbàtàjẹ plan ẹ̀ everything dẹ̀ lọ́ba ṣe wò. Ó wà òkè. Bẹ̀tí ó kọ́ sọ pé ká bèrè yẹn. Ewu bá mi. Ilé olé má lọ dàrú kí wọ́n lọ lé mi mo dálé wọn rú. Sorry, ọ̀gá tún ti sọ pé ọ̀fẹ́ sọ lójú madam mi. Ọ̀gá ṣe promise pé àwọn máa kọ́ big restaurant fún ẹ. Tó yẹ pé àkàrà yẹn á tún lọ to the higher level. Tó a máa takàrà all dry. Bí gbogbo ẹ̀ ṣe rí nìyẹn. Sorry, ìgbà tí gbogbo nǹkan rẹ̀ ti dán mọ́ wọn báyìí. So èmi náà wá rò lọ́kàn mi pé kí ẹran wọnú egungun kégungun wọnú ẹran. Mo nífẹ̀ẹ́ wèé. Ọkùnrin yẹn tún ti bẹ̀rẹ̀ ṣé torí pé ẹ ṣe mí lóore lè ṣe wá fẹ́ lóṣòtì. Kò dáa kóbìnrin wà kó má láde orí ó nídìí adé orí o. Tí bá tiẹ̀ máa nídìí ọkọ Ọlọ́run máa pèsè ń bò mí ẹ ṣáà mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Mi ń bọ̀. Mi ń bọ̀. Kí ni? Lórí burúkú ni wọn náà yẹ kó ti mọ̀ púpọ̀. Mo mọ̀ ó máa bá ẹ lójijì. Ṣé orí bó ṣe wà yìí gbogbo nǹkan tó ṣe ó ti realize tí ò bá realize kò lè wá bí ó ti yé ẹ ó ti realize gbogbo fault ẹ then ìwọ gan kò ṣe pé o right tán ìwọ gan ti realize gbogbo èpè tó máa ń ṣe yẹn sórí èmi náà tó bá pé mo fi ìwà tútù àbọ̀ ohun tútù mo fi bá Títí sọ̀rọ̀ ni Títí gan ò ní kó lọ ṣé orí propose tí mo propose yẹ ẹ̀tàn lásán ni torí tiẹ̀ ni mi sọ fún pé o ti confam fún àti pé wọn náà ò realize ara lórí àwọn ọ̀rẹ́ tó ń kó àwọn ọ̀rẹ́ burúkú ló ń kó ọ̀rẹ́ burúkú gbà ó ti kó lé ayé ẹ̀ lé wọn lọ́wọ́ ó ti kó wọn sórí jù wọ́n máa gbọ́ kọ́mọ ẹ̀rọ àbí kọ́ ba tiẹ̀ jẹ́ ni wọ́n gbọ́dọ̀ realize torí realize lọ́kọ̀ ayé tó ti yé ẹ jẹ́ kí mi fún ìwọ náà ṣe kiri ṣe bí ọkọ. mi lè fẹ́ fàtà ẹ̀mọ́ ẹ̀mọ́ gbogbo tó ṣe fún mi ó tún fúnra mi lóyún best friend mi ó fúnra mi lóyún kó tún feel bad ó bìṣẹ́ mi àfọ́tá mi lè fẹ́ mọ́ máa lọ. kojú owó kárí jẹ́ kó ṣàlàyé. kárí kò dé wá rí bẹ́ẹ̀ o ò lè mọ nǹkan tó ṣẹlẹ̀ gangan o sórí gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀yìn alákòóbá ni wọ́n fẹ́ dàrin wa rú ni ṣó mọ̀ pé mo dẹ̀ ti sọ fún ẹ rí ìwọ ló trust wọn jù sórí bó ìwà èyí tó lóyún yẹn mi kọ́ mo fún lóyún ó parọ́ mọ́ mi ni o ọjọ́ kò mọ̀ làwọn bàbá ọmọ náà kàdàdé náà wá gbọ́ ọmọ wọn mo ṣàlàyé fún Kọ́ńdé. Ọlọ́run ló yọ wọn kàdà tán kópa náà wà ní tọmọ jọ wọn bí wèrè. báwo lè change. máa change APC ni mí mo ti di Buhari máa change. Buhari ilé olórí burúkú kò propose rí. ọmọ sàṣọ yẹ́ẹ̀sì fún ẹgbẹ́. ẹ ṣe ẹgbẹ́ ẹnu sọ̀rọ̀ ó ti gbà padà. yájá lọ́mọ nǹkan ẹ. ìwọ lórí láyà ò kẹrù jáde ó kúrò lé mi ó kó jáde tó bá jẹ́ mi èmi sórí ń sẹ̀ tó bá jẹ́ mi gangan ni mi lé ẹ jáde ni mo kẹrù ẹ jáde wọn á lọkùnrin burú ẹ tó ti dájú ẹ lójú báyìí nísìnyí rubbish. má bínú ọkọ mi kò ń ṣẹ̀bi èmi náà Títí ò bá gbọ́n yìngì inú ò ní bàjẹ́ olórí burúkú yẹn ló pò kọ bànújẹ́ fún mi mu. olórí burúkú yẹn ló pò kọ bànújẹ́ fún ẹ ṣé wọn mọ̀ páyé ìṣúra ti rà ni ó mọ̀ páyé ìṣúra ti rà. má bínú ọkọ mi jọ. èmi ò bínú sí ẹ o gbà tó ti lọ gan èmi gan ọmọ mi ìsẹ mi nípa ọ mọ̀ pé mi ò kí ń ṣe àyàngbà káàkiri ọ̀sẹ̀ tó lè mọ̀ ọ́ lò bí wọ́n ṣe máa ń lò mí. ọkọ mi o èmi náà mì sí ẹ. jẹ́ ká di ládé ká lọ dáná lé bàbá ara wa. èmi náà kó jó wa máa gbó ẹ jẹ́gẹ́jẹ́. máa jó fún ẹ̀rọ abẹ́ máa jó sínú ọkọ mi. mo bí ìṣe ọ̀nà sídi ọkọ mi o. dúdú sídi. ọkọ mi. ó ń ṣe mí kìsìkìsì. mo ti mí sí ẹ.
máa ṣí di ti di máa ṣí gbogbo sí di ẹ. èmi bá ṣí gbogbo nǹkan tó wà lábẹ́ compact disc. yé ìyàwó mi yàn. kárí alákàrà gbé wá o kárí alákàrà gbé wá. kárí alákàrà gbédè o kárí alákàrà gbédè. ó gbóná ojú ni lẹ́nu fẹ́lifẹ́li ògbógbó kárí alákàrà gbédè. hush puppy tán sọ ní gbòòrò lọ́wọ́lọ́wọ́ kárí alákàrà gbédè. ọ̀rọ̀ wa ló ń sọ ní gbòòrò bẹ́ẹ̀ lọ ní gbòòrò ọ̀rọ̀ wa ló ń sọ ní gbòòrò. èmi ò jọ tànà tànà ó jọ tòní. kárí ọmọ alájẹkù wá kárí ọmọ tó yege o. ajá balẹ̀ àkàrà tó sọ ní gbòòrò lọ́wọ́lọ́wọ́. ó pa létí mi o ó pọ̀ létí wọn o. owó yeyeyeyeyeye owó yeyeyeyeye. ó pẹ́ lẹ́yìn àánú ṣe mí ó tètè dé ó bá wọn ra ọ́. ó pẹ́ lẹ́yìn àánú ṣe mí ó tètè dé ó bá